Good afternoon, good afternoon, good afternoon. Good afternoon. Yeah, good afternoon. Let me just leave people to come online. I need 100 people to start again today. Tẹ́ bá rò pé bóyá ẹ lọ ń team up pẹ̀lú èèyàn kan o, àbí bóyá ẹ lọ ní ọmọ kinní kan nìyí o, kẹ́ lè rí ẹni tó máa support. Me, I don't need any supporter. Good afternoon, Adetubo Akinola. I will continue to say the truth. Máa sọ òtítọ́. Ayínká tí àǹtí wàá gba ìsí ẹlẹ́nu mi nísìn. Ìwọ sọ pé lórí burúkú gbogbo òṣì tẹ̀ ń pa kiri tẹ́ fi ń jalè kiri. And Olamide was there, I couldn't say the truth. Màá dì pẹ̀lú yín sìn. Ẹ jẹ́ kó pé 100. Mú ń bọ̀ nù. Ẹ jẹ́ lọ po tíì. I'm coming, o. Yeah, okay. Good afternoon. Happy Sunday to everybody. Happy Sunday to you all. As per the chat I did yesterday, I want to say something. Yínká tí àǹtí wo ojú mi dáadáa. Èmi ló pe lólórí burúkú. Ṣé èmi jẹ́ olórí burúkú? Check background mi kó fi mọ̀ pé ìwọ gangan ni olórí burúkú tán bá sọ fún ẹ, and you are just pretending. You know what you were talking about. O lè sọ pé o ò mọ̀, olóòfẹ́ wàhálà. Èmi ò fa wàhálà. I'm a very liberal person. But let me tell you guys something. On Facebook, everyone has their profile. Nǹkan tí Mark tó ṣe ṣí individual profile fún everybody nìyẹn. Whatever you do there, you are in control of it. Sórí wèrè kankan ò lè wá kán wá rò pé àwọn stark illiterates kán believe pé àwọn lè dominate the whole of the Naija community on Facebook. It is impossible. Èmi mo pọ̀ jù yín lọ, mo kàwé jù yín lọ. And I am in UK, I am civilized. I am in a country where you have the right to speak, where no one can shut you up. Tẹ́ bá ṣe orí burúkú yín, ẹ máa ṣe ní Naija. Ṣó ti yé yín? Ẹ máa ṣe ní Nigeria. And it's so surprising that Yinka TNT, I did not call your name yesterday, but I am calling your name today because they told you lies. Ìwọ wá ṣẹnu gbọ̀ngbọ̀. Ọmọ lẹ́nu wíwọ́ ó ṣẹnu gbọ̀ngbọ̀, ẹnu ẹ wíwọ́ yẹn ìwọ sọ pé lórí burúkú ni ẹ tó sọ bẹ́ẹ̀. I was the one that gave 20,000 and promised to give 20,000 for the next 6 months, which is owó. Ṣó ti yẹn owó tẹ́lòmíì gbà lọ́dún Naija nìyẹn. And like I said yesterday, I wasn't even just going to do that. I was going to add more. But I wanted that man's account. You cannot tell anybody pé ó ti sọ ó lẹ́ni tó bá fẹ́ fowó sí account ẹ̀ kan fowó sí.
point of correction ṣóǹgbọ́ òun ni Ọlámídé ó ń ṣe charity ó lè ní gbogbo yín charity orí burúkú wo lẹ tiẹ̀ máa ń lẹ̀ ṣe gan if you want to do charity do it with your own money ọjọ́ òlẹ́rìí tí Rosula Foundation gbé gbá sílẹ̀ ó tó tán ni ó tó jẹun kánú ló ṣe ń ṣe èyí tí Bukky Jesse ń ṣe kò pé rẹ̀ ní charity we are all supporting her we did not say it is a charity we just brought somebody out tán ti dupe láti help ẹ ni so kí ni problem mi oníkọ́lámídé gbà káùntì ẹlẹ́ kó gbé sílẹ̀ òun ló ní kádàrá ẹ̀ ẹni tó bá hùn kó lọ fowó sí àwa ti gbọ́n èmi ti jájú it was somebody I used to like ṣó ti yẹ and nǹkan tó mú mi like ẹ̀ was not for anything but for his disability pé mo mọ̀ pé yes o ẹni tó bá ní this it is my line Yinka Aunty it is my line I am a qualified mental health nurse King's College London ni mo lọ and I know what I am doing I am very confident when I'm in practice and I know what I am doing ọmọ àlè oní HIV máa sọ lórí Facebook kó gbé mi lọ sí NMC ọmọ àlè tó ń bẹ́ kiri tó ń kọ̀kọ̀ kiri Viviana Solo they have been sending your comments Yori when it is time to deal with you I will deal with you squarely àmọ́ fẹ́ sọ fún ẹ ọmọ àná tó ń parọ́ pọ̀ kọ́kú mọ́ lórí ọkọ méjì ṣẹbẹ́ ti bọ́ọ̀sì yáyín ti sọ pé ó fẹ́ ṣèyàwó àtúnwábí tó ó lọ mọ́kọ wá láti Nàìjíríà you are mad wọ́n tún lè ṣe ó lọ mọ́kọ wá Nàìjíríà yín olórí burúkú tẹ̀kàn kóra yín jọ tẹ̀ ń ṣòṣì lórí Facebook èmi pọ̀ jù yín lọ kò dẹ̀ sí nǹkan let me tell you something èmi I am Ellen Gbemi Ogundimu you cannot shut me up if you care to know you cannot kẹ́ pé ẹgbẹgbẹ̀rún kí gbogbo àwọn olórí burúkú tó kù nù yín kẹjọ kóra pọ̀ I do not give a toss and let me tell you today ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí ọmọ 4 ni mo bí olóríire dẹ̀ ní gbogbo wọn pátápátá Bukola Jesse yes she is my adopted daughter but ọjọ́ tóun náà bá cease láti sọ pé òun ò ṣe mọ́ that is why that clause pé adoption wà ń bẹ let me tell you she is somebody I love she ti bá ní mo love èèyàn tí mo fa ọmọ ra pé ọmọ I love them but ọjọ́ tó ń bá ti tẹ́ wọ́n fúnra ara wọn tẹ́ ni mi ò tiẹ̀ ní sọ̀rọ̀ lọ sí gbogbo side but if you feel people cannot talk that you are too much o lè máa ìwọ tó rò pé òun flex òun ṣe King Kong lórí Facebook kò sí King Kong kankan bí kankan ṣẹ́rí gbogbo yín orí cyberspace yín lẹ́tì lè má ṣe gbogbo rádaràda yẹn ẹ lè rí èmi Gbémi ọmọ Ògúndìmú kẹ wá síwájú mi kẹsàn orí burúkú ọ̀rọ̀ àbí kẹsàn òṣì ọ̀rọ̀ you know that carpenter yín ò ní jẹ́ fẹ́yìn yọ̀ṣọ́. So coming back to Olamide's case Olamide Yinka Aunty was lying to people that let me tell you why I'm getting involved in this matter. Ẹlòmíì máa ní ṣèbó òun ló ṣe kinní kan kí ló kàn Nigerians please wake up. You see when you say something is none of your business then that is why that country can never move forward. In UK lèmi gbé I've been living in UK for 30-something years tẹ́ bá fẹ́ gbọ́ 30-something years ni mo sì lò ní UK ṣó ti yé yín tẹ́ bá ń ka achievement I have achieved wèrè tó sọ pé ẹlẹ́fẹ́ ta lé bí tiẹ̀ ní dáyẹn lóhùn náà mọ́ rádaràda because ìyá ẹ̀ wà níbẹ̀ torí gbogbo òṣì tó ń ṣe mí bí àwọn ọmọ tèmi wọ́n dẹ̀ ń ṣe oríire ọ̀hún dúró ti owó olówó ọ̀hún dúró láti wá máa tọrọ bárà ọ̀hún dúró láti wá máa ṣépè máa ṣorí burúkú lórí Facebook èbí tán wọn rí mo tán wọn rí dáadáa mo tán wọn rí I said it yesterday that chat I did you might turn it to fracas ṣẹ́rí bí tèmi bá sọ̀rọ̀ dé tí n bá ní ìdásí wá dá yín lò I will come back tẹ́ bá rò pé ó ti sọ kò lè dáhùn mọ́ I will answer let me tell you that I am not even of your caliber àwọn èèyàn ti rí yín pé olórí burúkú ni gbogbo ẹ̀yin fẹ́ kóra yín jọpọ̀ wọ́n ti rí ẹ máa ṣòṣì yín lọ kò sẹ́ni tó máa stop yín ẹ̀yin lẹ́ni láìfín my own business is my own life and my children's life and all those who are close to me as I was saying ó purọ́ ní Ọlámídé àwọn family yẹn wọ́n ti lé wọn landlord ti lé wọn jáde kó tó débẹ̀. I have the video on my page go and look at it go and watch the video. It was when he got inside he told them that anyway something is there go and see seeing is believing. I don't know how to narrate other people's experiences I can narrate mine ó wọlé ó sọ fún wọn pé kán lọ kó ẹrù wọn because ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òun náà ká sí wọn lójú òun ṣe kíní the fact pé èèyàn ò lówó mo tún repeat ẹ̀ kò mí pé ó máa lose dignity ẹ̀ ní UK ìyá Yinka Aunty UK ló ń gbé in UK we do not pay for health care it is free
But still, as nurses, we respect every patient. Every patient, whether they are mentally retarded, whether they are okay, whether they know what they are doing or not, we still need to give them that respect and dignity. Then let me tell you something. People that are saying family yẹn wọ́n fi wọ́n sí kinní kan ó ti pọ̀jù fún wọn, òṣì ló ń bá yín jà, àtorí burúkú, òṣì àtorí burúkú ló ń bá yín jà. Really, I know that family might need rehabilitation. Àwọn kan mọ̀ kan wọ́n lólógógóró ní kinní kan. That man is an adult. He has every right tó bá fẹ́ mu alcohol kó mu, as long as he's not abusing it. And if he's abusing it, he needs help. I keep on saying that if he was abusing alcohol or drugs or anything, which you have not even confirmed, because before you do anything in medicine, it should be evidence-based. Because illiteracy, you cannot say somebody is an alcoholic without doing a drug test for that person. You cannot say that. You need to test it, test urine, confirm pé alcohol is present, or benzos or anything pé present in your urine. But I will still come on láti wá enlighten ẹ̀yin, because you just chat shit. You chat shit. You are bloody illiterates. Bloody illiterates on Facebook. People really need to educate and enlighten you. I'll be doing more of mental health shows. I keep saying that, but because I've been very busy, at times I feel it's not worth talking to you people, because you are dumb. You have numbskulls. You never learn. You guys are not ready to learn. See, èèyàn bá sọ pé tó bá sọ pé ó mọtí àbólò drugs, that person needs help. You don't need to bring it on social media. Olamide, I still insist, has no right to be intimidating that family, to be showing them on live chat, or to have evicted them from the property to fún wọn in that way. It is very, very wrong. You can say until you live in UK. You live in UK. And girl olórí burúkú tó pe rẹ̀ lórí burúkú tó sọ pé tó lóhùn Yínká tó ń bá Olamide ṣiṣẹ́ yẹn, said I called Nehemiah, or whatever his name is. I don't even have the man's number. I don't even have his number. If you give me his number today, I will take care of those children. Let me tell you, I will make sure those children go to school. Because ní nǹkan tèmi kọ́ ní nursing, every child matters. And every child all over the universe is everybody's business. Local Child Care, Children's Act, Koloka, there's what they call Children's Act. Go and read it. They are everybody's business. Everybody. If you see a child somewhere and something terrible happens to that child, and you as an adult are present there and you do not act, you can be charged for it if you don't know. Because illiterates ni gbogbo yín. I see no reason why in any country àwọn òyìnbó tó ń ṣe charity tó ń help all over the world. It is because they have conscience and they are doing it on humanitarian grounds. Ṣùgbọ́n gbogbo yín oní charity sọnù ó lè bí òun ni gbogbo yín. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Nobody is going to fall for your scam. If you like team up, kẹpẹ́ra yín lọ́mọ kinní kan, ẹ lọ máa wá support kiri. I don't care. Sórí èmi àfi tí n bá dúró tán lórí òtítọ́, àdàbí yẹn nìkan ni. That guy Yinka was saying I called Nehemiah. As I was saying, I don't have his number. Ó léyàn kan tó fún 20,000 tó lóun máa fún for 6 months. That Yinka, you a mad person. Because ó lè onírọ́ ni ẹ́. And Olamide náà, I am putting it to you now pé ó lè níwọ náà. Because you were there and you did not tell her. Because you saw the conversation I had with you. It is still in my inbox. Why are you guys lying? Lóòtítọ́, you are dishonest. Dẹ̀ sọ pé ẹ̀ ń ṣe charity. Charity orí burúkú wo lẹ́ ń ṣe? Then èyí wèrè kùkù tí olórí burúkú very ugly kìíní tó ń sọ pé èmi ṣe set up call. Do I have time? I don't have time. Mo sọ fún yín, I am doing a full job now tó tún yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Mo dẹ̀ ń ṣe bank. So why would you say pé set up? What have I got to gain from it? What I am not gaining anything financial from it. Àfi kí n tún ná owó mi. Èmi ná owó mi fáwọn tí aláìní ni. Èmi ò ń gbà lọ́wọ́ wọn. Ẹ̀yin akúṣe lẹ máa dúró láti máa jẹ́ ìdí ìbàjẹ́. Tẹ́ ẹ̀ báyìí tí ṣe bàjẹ́, tẹ́ ẹ̀ tí ṣe orí burúkú ẹ̀ lè jẹun. Tẹ́ ẹ̀ báyìí tí parọ́, kẹ́ parọ́ mọ́ràn, kẹ́ lọ jí Rolex, kẹ́ lọ jí 2,000, wọ́n jí pọ́ọ̀sì, wọ́n wá lè yan jí kìíní kan, olórí burúkú ni gbogbo yín. Ẹ kàn ṣe orí burúkú kiri ni. Why would you be doing that? Go and look for a proper job.
Look for a proper job. Àwí tó ní ọkọ ò lọ́mọ, ọmọ ò lọ́kọ, ọlọ́gbọ́kọ wá fún Nàìjíríà lọ ṣe tún lè ṣe. Lọ sọ fáwọn ọmọ ẹ̀ kán lọ wá bọ́n ṣe máa ṣe oríire. Then block olórí burúkú. Wọ́n bọ̀ blocked. So lọ sọ fáwọn ọmọ ẹ̀ bọ́n ṣe máa ṣe oríire. Èmi ní àwọn ọmọ tán ti achieve. Ọmọ tèmi ra ilé. Tó bá fẹ́ gbó ra ilé ni. Tó bá ń ta ẹ́ lára. Tó bá ń pẹ́pẹ́ lọ bomi sí. Ṣó ti yẹ? Lọ bu omi sí. Wèrè kan lóhùn òun gbọ̀n. Lọ bu omi sí tó bá ń pẹ́pẹ́. Ṣó ti yẹ? Get off my case because èmi ò shop. And you know, ìwọ Esther wèrè àtijọ́ tó ti ń ṣorí burúkú ẹ̀. I have never come out to curse your children. Please get back from my children and stop cursing them. Get back from my children and stop cursing them. I am going to ignore. I have been ignoring, but tí ẹ sábọ̀ bá tún ṣépè fáwọn ọmọ mi, màá gbé Bible wá sí orí Facebook, màá dẹ̀ ṣépè burúkú fáwọn ọmọ ẹ̀. I don't care what will happen. Kí ló ṣe tó ń ṣorí burúkú kiri? O lè wọ́ tán nà, ọ̀nà ẹ̀ court, o tún lọ gbowó lọ́wọ́ ẹ̀ tán nù ẹ̀, o lè olórí burúkú, o lè olójú dúdú, olójú kòǹgbà. Wọ́n dẹ̀ bá ní kéèyàn má sọ̀rọ̀, tí bá sọ̀rọ̀ kí lẹ fẹ́ ṣe? You are all sick. Ẹ̀yin tó yẹ kán gbọ́n, ó yẹ kán gbọ́n yín ni kán gbọ́n gbogbo yín kán gbọ́n yín lọ sáró ní Nàìjíríà. Mental institution UK go fit in, Thailand go fit in, kán gbé yín lọ síbi tí yà sí máa jẹ yín. You are a bunch of nuisances. That is what you are. A bunch of nuisances. Kí ló ṣe yín tí ò ṣe yàn kan rí? I have every right to speak. This is my cyberspace. I will come out and say whatever I need to say. If anybody lies, I will come out and debunk it. Kí lẹ mean? Kí lẹ mean? Wèrè yẹn lè mí pe Nehemiah. I don't. Àdàbí tí n bá ní nọ́mbà ìbọn tí mi bá ní nọ́mbà Nehemiah yẹn tí wọ́n ti àǹtí sọ pé mi olórí burúkú Yínká nǹkan kí nǹkan tó bá ń sìn awo ẹ̀ tó ń ṣe àwọn kan lọ́ṣàwò síwájú Ọlọ́run ọba lèmi sí àmì wòlíì àmì prophetess sórí orí burúkú tó sọ yẹn wàá ṣe kalẹ̀ ìwọ Yínká TNT wàá ṣe orí burúkú yẹn kalẹ̀ ìwọ Yínká tó pè láti Nàìjíríà tó parọ́ yẹn wàá ṣe kalẹ̀ àdàbí ni àdàbí tí n bá pe ní ìmáràlì àdàbí tí n bá mọ nọ́mbẹ̀ àdàbí tó bá kọjá conversation èmi àti Ọlámídé ní orí Facebook àdàbí ni mo pe ó àdàbí yẹn dẹ̀ máa jà ó máa jà and ìwọ Yínká you are talking authoritatively. That is why Nigeria is not moving forward. Ìwọ ní pé èèyàn kan làwọn tó dákú tó bá tí ìyàwó máa yẹn bá soki ní mẹ́sẹ̀ bí ṣe support wọn tó bá soki ní mẹ́sẹ̀ tó fi ẹsẹ̀ parọ́ pẹ́sẹ̀ ń dùn òun tẹ́sí òde dùn táwọn èèyàn torí ẹ̀ ṣàánú ẹ̀ I will come against it. Let me tell you, I do not support wrongdoings at all. Go and ask about me. I will never support wrongdoing. I will never. Ó láwọn kan ló lọ sí court tán dákún bẹ̀ so it is right. And you live in UK. And you are telling me that is right? Only check up. Ìwọ ṣe so kíní mẹ́sàn UK kó parọ́ kó nítorí ó fẹ́ gbowó ọ̀nà àtijẹ àti mú ní kíní kankan ibi téèyàn ti ń ṣe ló ti ń jẹ. Ṣáàrí gbogbo mentality ẹ̀yin Naija mentality yín Ọlọ́run jẹ́ kí ìlú yẹn kó go forward because mentality yín is so dumb. Mentality yín is so dumb. Ẹ ní nǹkan kan lórí. Ìlú ẹ máa support nǹkan burúkú. Ń bọ̀. Yèyé Síkírátù Rauf, ìwọ tó wà lábẹ́ ìṣẹ̀dá tó wà lábẹ́ chat, ìwọ tó wà ìṣẹ̀dá tó wà lábẹ́ profile yẹn, òfò ló máa ṣe kú. Òfò òun ló máa ṣe kú. Ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbígbà. Block. So as I was saying, good evening Tóyìn Adégbìtẹ́, ẹ má bínú, mo kàn wo chat yẹn sì téèyàn kan send sí mi. Kí ló ṣàwọn èèyàn tó máa ń parọ́ náà torí àtẹnujẹ ẹ lọ wá iṣẹ́. Ọlámídé, àwọn tó wà disabled gan tó wà lórí wheelchair, on ṣiṣẹ́ nílùú yìí. Sorry, when they talk about charity, mo ti sọ tẹ́lẹ̀, if you have your money, yes, you can start a foundation. Àwọn tó ń ṣe ẹ sọ̀rọ̀ Oxfam, account wọn lọ gbélẹ̀, kíní kan lọ gbé sílẹ̀. Oxfam is not helping just one person. They are registered and they have trustees. But illiterate kọ́ lẹ́ ń bá sọ̀rọ̀. Illiterate lẹ́yìn òbọ̀ illiterate kọ́ lẹ́ ń bá sọ̀rọ̀. Oxfam, Red Cross, nǹkan tẹ́ ń dárúkọ yẹn. It is not a one-man charity. It is not. It comprises of different people and they have trustees. They cannot go out and just sign any check on their name. Ṣó ti yé yín? Èèyàn kọ́kọ́ ló mà nẹ̀. On ní lawyer, on ní legal department, on ní everything.
Kí ni Olamide ní? You are bloody illiterate. You are bloody illiterate. Please, I would love to help them. Yes, I don't have their number. I am even looking for their number. If anybody has their number, please send it to me. Èmi Gbémisọ́lá máa help wọn quietly. Téèyàn kan kò dẹ̀ ní gbọ́, ẹ dẹ̀ rí pa yá àwọn ọmọ yẹn máa dá. Like I keep saying, those children can become somebody tomorrow. Cherry, ẹ tó bá ní kí n ignore, máa block ẹ. Máa block ẹ. Ẹ tó bá ní pé kí n ignore, máa block ẹ. Ẹ tó bá ní kí n ignore, ẹ jẹ́ kó rí yín pé gan lórí page mi. This is my page. Okay? This is my page. Ìgbà tó ń parọ́ orí burúkú wọn ẹ lọ síbẹ̀ kẹ́ni kan ignore. Ẹ tó bá tún kọ ignore síbí báyìí máa block ẹ. Mo ń sọ, mi ò fábòsí. Ṣó ti yé yín, ẹ̀yin èèyàn ẹ máa criticize wọn lẹ́yìn, but you cannot speak out. You cannot speak out. Kí ló ń ṣe yín ná? Ẹ̀yin ọ̀dẹ̀ rádaràdà òpònú. Àwọn olórí burúkú tó dẹ̀ ń sọ̀rọ̀ kiri, they will never donate a penny. 1 penny they will never donate. 1 penny. It's not about the money I gave out. But I want to see where my money went. I want my money to go where I want it to go to. Kí ló ń ṣe, you cannot compare our country with developed countries. Nǹkan tí ìlú yín ò ṣe lè develop nìyẹn. Nǹkan tí ìlú yín ò ṣe lè, if you cannot compare with developed, Ghana nìyẹn. Oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija kò lè ṣẹlẹ̀ ní Ghana. Ẹ máa sọ pé torí is Naija. Ṣé ọ́nítì ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà? Ṣé ká wá fìlú yẹn sílẹ̀ kó bàjẹ́ lọ títí láíláí? That person calling me, you know I am on live chat. Why are you calling me? Bon. Kí ni gbogbo yẹn? Ẹ ń flag. Orí yín ò dáa. Bẹ́ẹ̀ bá flag, I will come back to conclude the chat. I will come back to conclude the chat. Mo ń bọ̀. I want that comment to load because mo fẹ́ block ẹ̀. On flag lọ́wọ́. Kí ló ń ṣe yín ná? Hold on. I want that comment to load. Gbogbo dẹ̀ ń ṣe yánmayànmá. Wọ́n ṣe rádaràdá rédèrèdè. Àwọn táyé wọn ti bàjẹ́. Tán fi Facebook jẹun. Àwọn táyé wọn ti bàjẹ́. Tán bá rí star. Tán rí star lórí chat wọn ò lè jẹun. Torí mi ò dáhùn láti jọ ẹ̀. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣorí burúkú? Ẹ mọ ẹgbẹ́ yín kẹ́ lọ jókòó jẹ́. Ẹ mọ ẹgbẹ́ yín. Gbémisọ́lá kì í ṣẹgbẹ́ yín. Mi ò ṣẹgbẹ́ yín. In everything, in all ramifications, ẹ mọ ẹgbẹ́ yín kẹ́ lọ jókòó jẹ́. Èmi ò need láti wá sórí social media kí n máa sọ̀sọ́kùsọ kí n tó lè jẹun. Mi ò need láti wá sórí social media kí n máa tọrọ owó kí n tó lè jẹun. Ṣó ti lè yín? I don't need it. No, I don't even want to face Esau dog because she's an idiot. She's a big fool. Ìyẹn ayé yẹn ti bàjẹ́. Ó dẹ̀ fẹ́ kó àwọn olòṣì tó ń kó kiri kọ́jọ ṣìnà. Àwọn ọmọ tèmi ò lè ṣìnà because wọ́n wà lákàtà mi. Ó dẹ̀ ń ṣe dáadáa. So ọmọ tó tabárí tó ń ṣorí burúkú tí ìyẹ́ ò mú so. Ẹ jẹ́ kó ṣorí burúkú kalẹ̀. Kí ni rádaràdá tẹ̀ ń ṣe kiri? Kí ni rádaràdá tẹ̀ ń ṣe kiri? Whoever can come out to say anything, I don't give a toss. Ẹ á ti mọ wèrè lórí social media. Ẹ tó ní mental problem ẹ mọ̀. Ẹ tí ò ní ẹ mọ̀. But ẹ tó ní mental problem kọ́ lọ kó fún wọn níwòsàn. Kọ́ gbá gbogbo wọn kọ́ gbá wọn lọ sí asylum. Kọ́ lọ wò wọ́n sàn. Mo dẹ̀ ń wo chat ó dẹ̀ ń parọ́ ojúkorojú. Yínká yẹn pè wọlé. Ó ní wọ́n ní ìyá kan láti London tó lóun máa fún 20,000. Ó pè ó dẹ̀ sọ òun ló ń kọ òun ló ń sọ fún pé òun ló sọ àbí wèrè lẹ tó ń sọ show us your certificate àbó ń ṣeré lọ sórí NMC website àbó ó mad illiterate. Mo sọ sẹ́ẹ̀ mo ní illiterate yín kémi show ẹ ní certificate ó yà wèrè ó dẹ̀. I work in one of the top London University hospitals if you care to know. Kí ni mo fẹ́ máa bẹ́yìn illiterate sọ ẹ̀ ń ṣeré ní. Go and get the order. They are at the door. She did not mention my name, but that lady, I don't mean Fabosi. She did not mention my name. Yes, even yesterday on my chat, I was telling people not to insult her. She did not mention my name, but I am mentioning her name because that stupid Yinka from Nigeria called her to lie, and the next thing,
she said olórí burúkú lobìnrin yẹn máa jẹ́, òun gangan lolórí burúkú, because I am the obìnrin náà. Kó wojú mi dáadáa, I am the obìnrin náà. So tó bá sọ pé olórí burúkú lobìnrin yẹn máa jẹ́, then òun fúnra rẹ̀ òun lolórí burúkú. Àti wèrè tó ń kó yín jọ, tẹjọ kóra yín jọ, èmi ò ráyè sí yín. Ṣé rí nǹkan rere tó wà wájú tèmi, ìrandíran yín ọ̀n lè nírú opportunity yẹn láíláí. Ọ̀n lè ní olè ní olè. That is why wọ́n kọ́kọ́ kóra wọn jọ náà, because they want to scam. Ebi ń pa wọ́n. Ebi yẹn dẹ̀ ló máa pa yín kú. Ebi yẹn òun ló máa pa yín kú. Yes, I really listen to Yinka T&T's chat. And what I heard her say, I have repeated it twice. When the Yinka from Nigeria called, when she was speaking to Olamide, that Yinka said, obìnrin kan tó wà ní London, pé ó sọ pé ó fún ní 20,000, ó wá sọ pé òun máa fún ní 20,000. Obìnrin yẹn ló ti ní nọ́mbà Mr. Nehemiah lọ́wọ́, tó bẹ̀rẹ̀ sí pé wọ́n, tó ń sọ fún pé iye báyìí ni àwọn èèyàn ti fún, iye báyìí náà ti fún, iye báyìí náà ti fún, pé kó má gbà fún, pé òun ló ń kọ́. Can you imagine? No, it wasn't a big deal. Of course, it wasn't a big deal. I was expecting that. Anyway, I was expecting that. Àwọn ẹni tó jẹ́ èṣù ọmọ òṣì, tó ọmọ èṣù tó ń lọ kiri social media, tí ó wà restless, tí ò ní sinmi, àwọn ọmọ tèmi ní sinmi, they are moving higher. Bó dé NHS lẹ́nìí sí àwọn náà máa jẹ́ ọ̀gá yín, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣorí burúkú kiri, ọmọ tèmi máa jẹ́ ọ̀gá yín, àwọn méjèèjì máa jẹ́ ọ̀gá yín ni. Ṣó ti yé yín? Èmi gangan fúnra mi máa jẹ́ ọ̀gá yín tẹ́ bá dé NHS lẹ́nìí pẹ̀lú orí burúkú tẹ̀ ń ṣe kiri, because you have no qualifications, you have no skills. Wèrè kan béèrè pé let me see your certificate. Ṣó wà okay? Yeah, let me continue reading. Look. Nǹkan tí ò kì í yé àwọn òde nìyẹn. Mo ń bọ̀. Why would you ignore? Thank you, Adadidi. Why would I ignore? UK, wọ́n máa ń sọ̀rọ̀ sókè ni. Wọ́n máa ń sọ̀rọ̀ sókè. I'm telling you to ignore that because you are not speaking the truth. Comfort Ade, I just don't want them to drag you into fracas again. You are mad, that Comfort Ade. You are mad. Orí burúkú ló máa ṣe. If you say I wasn't speaking the truth. Because even Yinka was lying that landlord ti dà wọ́n family yẹn síta kó tó get involved. Landlord ò dà wọ́n síta. I have posted the chat on my page. Go and check it. Go and check it. Ó dúró báyìí ni ló sọ fún wọn pé Danfo ti dúró síta. Kán lọ kó ẹrù wọn kán bọ́ síta. Ṣó ti yé yín? People cannot silence anybody on Facebook. Èmi ò sí ní category wọn. Mi ò sí ní category wọn. I will block whoever does any shit. Ma block after the chat. Anybody lè bọ́ta kó máa pariwo. Wọ́n ti mọ̀ wọ́n sí wèrè. Wọ́n ti mọ̀ wọ́n sí wèrè. So ṣe rò pé mi worry ni. Anybody can come out. But what I am telling you now is, if anybody comes out and mention my name, màá lọ bẹ́ẹ̀ nìyẹn. Màá lọ live and direct. Anna Mayowa, Momo shop, eh? If you mention my name, I will come to your shop live and direct. Number one, I want Jatin ko fún ẹ bá mi kó sẹ́gbẹ̀ kó fowó ẹ̀ lé lórí. If you mention my name, and which you have been doing, I will come for you live and direct. Ó mọ̀ pé mi mọ̀ ẹ́. I will come for you live and direct. Tiẹ́ ni ló máa fi ṣòpin. Ṣó mọ̀ pé ọ̀nù ẹ̀ gbé ni. Ẹni tó nù ẹ̀ jọ sí ọ̀nù ẹ̀ gbé. Wèrè tó bọ́ síta tó ní èmi rẹ́rìn. Kíní kan sọ fún wọn pé èmi rẹ́rìn. I was even at work. I had to leave my job. Told my manager pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ná àbúrò wọn kan láì ṣe àbúrò mi. Mo ń bọ̀. Bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ná ni tán dì pẹ̀lú ẹ̀ tí mo fi picture ẹ̀ tán náà nílùkulù tí mo fi hàn lórí Facebook. Ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ni ẹni kí n máa lọ́lé. Ẹsẹ̀kẹsẹ̀ ló ní kí n máa lọ́lé. Ẹ tó láyé òun bàjẹ́ yẹn, ayé ẹ máa bàjẹ́ tilétilé ni. Ayé ẹ ó máa bàjẹ́. Má bá mi fi Reddit sórí àwọn comments yẹn kí n máa block wọn lẹ́sẹ̀kẹsẹ̀.
Let Olamide pick out the deposit and the rest of the rents returned. Yes, because people gave these people money. Tabari lọ́jọ́ yẹn, I was crying on the chat. I was crying. I know Yinka is in Facebook fracas. I know. If not, kò ní lọ lórí burúkú lẹ́ni yẹn. Nǹkan tó ń sìn yẹn, òun ló máa bí ẹ́. Nǹkan tó ń sìn, òun ló máa bí ẹ́. Because ó dalẹ̀, ilẹ̀ tó dá yẹn gangan ló máa pa ẹ́. Ìwọ Yinka TNT. Why would you call me olórí burúkú? Ó yà wèrè ni. Why would you call me olórí burúkú? Ìwọ tó ti ṣorí burúkú láti ilẹ̀. Èèyàn ṣorí burúkú ló bọ́ síta. Ló ń sọ̀rọ̀ sọkúsọ níbi tí táwọn ọmọ wà. Ó ṣorí burúkú nìyẹn, gbogbo ṣe rí. Oníranù. Èyí wèrè tó ń support ẹ lẹ́nìí ṣe bó bú ẹ. Ó fi gbogbo pimples ojú ẹ fi gbogbo ẹ̀wọ̀n àmì tán lẹ́ẹ̀lì ní lo cream. Of course mo lo cream. Kán tó bí ìyá yín ni mo ti ń lo cream. Ṣó ti yé yín? Kẹ́ fòṣì sílẹ̀. Kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbin? Wọ́n dẹ̀ ń ṣe ràkàtì àkiri Facebook látijọ́ gbogbo èèyàn dákẹ́ wọ́n wò yín. Àwọn wo lẹgbẹ́ ìyá yín? Àwọn wo lẹgbẹ́ ìyá yín? Àwọn wo lẹgbẹ́ ìyá yín? Ìyá ẹ wèrè tó dúró ti ọkọ lọ́kọ tó ń ṣòṣì orí burúkú tó rí wèrè tó ń ṣe kiri. Ìwọ ọmọ òṣì èṣù London olórí burúkú. Àwítọ̀ yìí Vivian Asolo ṣó lórí burúkú tó ń ṣe I am on your case. Ṣó yẹ? Come and send ẹ̀ èmi àti ẹ mo tuntun sọ NMC ló máa parí ẹ̀. Continue. And I so much love what I have kept to everywhere that you mentioned my name. And I am repeating it. Àrùn tó sọ pé òní. Àrùn tó sọ pé òní. Of course òní. Come out and prove it. Come out and prove it. You are not my patient. There's nothing to do more confidentiality. Òní. Kí ló dé tó ń ṣe damage control? Kí ló ń sá kiri fún tàrẹ ò balẹ̀ láti joy? Kí ló ń sá kiri fún tàrẹ ò balẹ̀ tó ń ṣòṣì orí burúkú kiri? Ẹlẹ́nu rúnrún olórí burúkú ọmọ òfò. Ó dẹ̀ come for me, ó come for my children, ó ń dárúkọ ọmọ mi. Ọmọ mi ọ̀gá ẹ̀ lọ́mọ mi jẹ́ náà. Àwọn méjèèjì ọ̀gá ẹ̀ lọ́ jẹ́. Who the hell are you? Olóòrùn. Ọgbọ́n. Tó bá ti ra kábọ̀ òṣì kan fún wọn, tó ti fún wọn chicken change, wọ́n bọ́ta wọn máa sá kiri, wọ́n máa run elsa skelter láti ṣòṣì. Àwọn ọmọ tèmi wà nulẹ̀ náà, kò sẹ́ni tó lè pè wọ́n because they are well to do. Kò sẹ́ni tó lè pè wọ́n. Mo ń bọ̀. Kò sẹ́ni tó lè pè wọ́n kó ní kán wá bọ́ta kán máa ṣorí burúkú. Ìyá lèmi. Ìyá ni mímí tí wọ́n ń ṣe ìyá àwọn ọmọ mi nìkan. Ìyá àwọn ọmọ olóríire all over the world. Ìyá àwọn ọmọ olóríire all over the world. Ẹni tó bá fẹ́ ṣoríire máa fún support. Ẹni tó bá fẹ́ ṣorí burúkú máa fún support. Kí ló ń ṣe yín tí ò ṣèyàn kan rí? Ó gba àwọn olòṣì this age and era ẹ máa ní kéèyàn kan máa sọ̀rọ̀. This is my Facebook Yeyeluwa Ẹlíngbémi Ògúndìmú lórúkọ page mi. It's not any of your pages. Kò ń ṣorúkọ yín ni mo fi sí. Owó yín dẹ̀ kọ́ ni mo fi ń sanwó phone. Owó yín kọ́ ni mo fi ń sanwó data. People that keep saying she did not mention my name, I will block you. I did not call any man. I didn't call any man. She was lying on me that I called the man. And I'm saying it, Ajabi. Tí n bá pè man yẹn, gbogbo nǹkan tí n bá wá láyé kí má rí. Ṣùgbọ́n tí mi bá pè, ṣé rí ọmọ tó pè yẹn tó ní mo pè, kò ní ṣoríire. Gbogbo nǹkan tó bá ń fọwọ́ bà, òfo ló máa já sí láti wákàtí lọ. Because I was so annoyed. Why are you people lying? Just because ẹ fẹ́ ṣe àtẹnujẹ, kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi? Kí ló dé? Èpè yẹn dẹ̀ máa ṣẹ ní lórúkọ Jésù. Èpè yẹn máa ṣẹ. Wọ́n bọ̀. Kò sí ẹ̀sìn nǹkan tán lè fèmí àti Bukky ṣe. Olóòótọ́ àwa dúró gbọ̀n ni. Gbọ̀n bí tún rẹni tó tún bọ́ta tó tún sòótọ́ nǹkan mi. Màá tún support ẹ̀. Anything òótọ́ mo wà ń bẹ̀. Anything òótọ́ mo wà ń bẹ̀. Show us your children's qualification, just one qualification. Àbí wèrè lélẹ̀. Just one qualification. Àbọ̀dẹ̀ ni ẹ́. My daughter is a practice development nurse. So she doesn't have just one qualification. So yeah, èmi gangan torí I don't have one qualification. Ìlú èmi ti ṣe secretarial course. So yeah, I used to be a secretary. So it's not just one qualification. Kí tó tún wá ṣe nursing. So get it straight, I don't have one qualification, I have two. So yeah, and my daughter has three.
ẹ̀yin wèrè lásán lásán wèrè tó ń béèrè pé just one qualification ó ní show tèmi, show us yours, show us yours. àwọn ọmọ mi tán fi ń tọrọ fọ́mọ ẹ̀yin olófò. Berry Adeola, don't even talk about that one, bullshit ni. Mommy Ellen, please ma, are you the one called that man? Kí ni ìtumọ̀ yẹn? Are you the one that called? Okay, are you the one that called that man? I didn't call any man. I didn't call any man. I played my conversation yesterday. Did Yinka Okafor? Yinka did not mention your name. She did not mention my name, but when they said the person that called, ẹsẹ̀kẹsẹ̀ ló ṣépè, èpè yẹn dẹ̀ máa mọ́. Èpè yẹn máa mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má mention ẹni olórí burúkú lórí page mi. Ṣó ti yé yín? Ṣó ti yé yín? Àfẹn tó bá fẹ́ ṣòfò ẹ má mention olórí burúkú ọmọ kankan lórí page mi. Olórí burúkú ọmọ òfò tí ò stable tó ń bẹ́ kiri ọmọ tó ní wèrè lórí tó ní mental illness ọmọ òṣì. Ṣé èèyàn nìyẹn? Èèyàn nìyẹn? A ní kán má dá lóhùn tí bá fún ní ẹyọ kan jẹ ó máa dákú ni. Èmi ò tiẹ̀ ní time fún gbogbo àwọn unstable elements yẹn, mi ò ní time fún wọn, but ẹ tèmi ní time fún tèmi torí ẹ̀ bọ́ta tèmi believe pé ó yẹ kó rí ẹ̀ tiẹ̀ pé dóò mo mọ̀ pé orí ò pé lẹ́ni tó bọ́ síta tó ní olórí burúkú lòun àti ọmọ òṣì ọmọ òfò tọ́g tó pè láti Nàìjíríà tí òro tàwọn ọmọ ọlọ́mọ tó dá àwọn ọmọ sí títì tó pè láti Nàìjíríà tó lè mí pé Nehemiah. The description was enough. It was enough. Èmi, I played it yesterday. Go and watch my chat of yesterday. Voice Olamide, ó wà ńbẹ̀. Níbi tí mo bá sọ̀rọ̀, and he responded. Èmi ni mo sọ pé mo ti fún ní 20,000. I paid it in his own account. And I said, send me the man's account. I will do a standing order for the next 6 months. Mi ò ń ṣọ̀dẹ̀ náà, mi ń ṣe mùmú náà. Báyìí ni mo ṣe máa ṣe standing order sínú account Olamide. Ṣé gbogbo ẹ̀ lárí? Ó lò fún 45,000, ó fún 25,000, kò ní dáfẹ́ tó ń jurẹ́ dẹ̀ díẹ̀. Ó fún 45,000, ó fún 20,000 lẹ́ẹ̀mejì. Ìwọ àti ìyá yẹn jọ sọ, you came online, èyí ìyá ti bí ní ẹ̀mẹ́ta ló fún. Ẹ̀mẹ́ta ló fún. Ikọ̀ kí nǹkan tó bá tiẹ̀ ṣe wàhálà ti ẹ nìyẹn. But èmi o, àwọn ọmọ yẹn, they are my concern. If anybody has their contact, their father's contact, yes, send it to me. I don't need anybody. I do not need anybody. Single-handedly, I will send 2 of those children to school and I will get other people to adopt those children one by one. Nǹkan t'Ọlọ́run ṣe ń bùkún fún mi nìyẹn tó ń gbé mi ga. Ta lẹ́yìn? Ta ni yín? You can imagine she's a healthcare assistant. Ó wá ní nọ́ọ̀sì ọ̀gá ẹ̀. Ó ń pe ọ̀gá ẹ̀ lórí burúkú. Can you imagine? Ó ní Yinka tí àǹtí is a care assistant. Ó wá ń pe nọ́ọ̀sì ọ̀gá ẹ̀ lórí burúkú. Ṣó wà okay ṣá? Ṣó wà okay? Ọ̀gá ẹ̀ ni mo jẹ́ náà. Ọ̀gá ẹ̀ ni mo jẹ́. Báwo ló ṣe fẹ́ sí? Kò dẹ̀ tó lè débi tí mo dé, wàá lọ ṣe nursing. Wàá lọ ṣe nursing tẹ́mi ẹ bá gbé. Wèrè tó ń bẹ́ kiri lọ́dọ̀ yín gan. Ẹni tó ń gbé assignment fún gbogbo rẹ́kọ̀dì ẹ̀ wà lọ́wọ́ mi. Tó bá fẹ́ kí n kó bá òun, èmi àti àjọ fàdé NMC. Mo ń sọ Vivian Asolo, ẹni tó ń gbé assignment ẹ fún tó fi dípò tí wọ́n attack ọmọ mi. Ṣé wọn pé best friend ọmọ mi nìyá ẹ̀ tó ń gbé assignment ẹ fún tó bẹ́ẹ̀ ṣe gbogbo assignment ẹ. Emails will prove it. Èmi á bẹ́ẹ̀ ṣe wọ́n á gba pin ẹ lọ́wọ́ ẹ̀. Màá bẹ́ẹ̀ ṣe Vivian Asolo, wọ́n á gba pin ẹ lọ́wọ́ ẹ̀. Tí ò bá fara burúkú bá kalẹ̀, mi ò ń ṣe ìjàmbá fún yàn, but if you push me to the wall, I will deal with you. I will deal with you. I'm mentioning your name. I will deal with you if you push me to the wall. Ìtorí olórí burúkú ọmọ òfò ni ẹ́. Kí ló ń ṣe ẹ́? Adẹ̀bẹ́ kiri a máa dárúkọ ọmọ ẹ̀ kú, ọkọ kú mọ́ lórí, ọkọ méjì ló ti fẹ́. My daughter is getting married. Don't ṣe èrè. You bastard. Ìwọ má rìrì ni èmi ìyá ẹ̀gbọ́n mo ṣe white wedding. Kò dẹ̀ sẹ́ni tí mo fẹ́ wọn ṣù lọ́kà ni. You bloody nuisance. Àná mo ní máa jẹ́ káwọn èèyàn pè wọlé. But mo wò pé mo sọ mo ní mi fẹ́ kó di ọ̀rọ̀ fracas. Òun mo ṣe pé àwọn tí mo fẹ́ prove nǹkan tán sọ gangan. Láti ilẹ̀ ni Tóyìn Gabriel ti sọ fún wa. I am repeating it. Pé Ọlámídé sọ fún òun. I don't lie.
I do not lie. Ẹ lè bá mi di dishonesty. Lolo ti sọ fóun pé kóun sọ pé òun ò ní account. Tọ́n bá béèrè kóun má fi account òun sílẹ̀. So kí ni irọ́ tẹ̀ ń pa? We all know what they said about your kids is Arabu. Jẹ́ kó máa máràbù orí burúkú wọn káàkiri. Jẹ́ kó máa mú káàkiri. Ọ̀n lè tó mi, kò dẹ̀ ń ṣe pé ìrandíran ìkọríkọ gbà yálàyà wọn ò lè tó mi. The girl on the phone, Mohammed Saba, I will block you. The girl on the phone did not mention my name, but she did a proper description. And I played the conversation. Oh, they saw. She didn't mention my name, but ó sọ pé ìyá náà ṣe chat lánàá. Are you mad? Are you mad for saying she did not mention my name? Are you mad? Ó ṣe description. Pẹ́ni ẹ ló máa fún 20,000. Kí ló ṣe yín èèyàn tẹ́lẹ̀ sòótọ́ ọ̀rọ̀ náà? Kí ló ṣe yín tẹ́lẹ̀ sòótọ́ ọ̀rọ̀? Kí ló ṣe yín tẹ́lẹ̀ sòótọ́ ọ̀rọ̀? The chat, I have posted the chat on my page. Go and fucking watch it. Before you come on my chat and start saying rubbish. She said the person did a chat yesterday. Ó lóun ló máa ń pe Nehemiah yẹn, òun ló ń kọ sí Ọlámídé. Kí ló dé tẹ̀ ń parọ́? Láti lè gain audience. Ẹ kàn ń jára wà, ẹ ń jára kí yín sí ni. Because ẹni tó rí ẹ bá pé tó gbọ́n, á mọ̀ pé onírọ́ ni, á mọ̀ pé ó lè nìyín. Ẹni tó bá parọ́ á jalè. Ẹni tó bá parọ́ á jalè. Yes, so ibi tán bá ti ń sòótọ́ ọ̀rọ̀, ẹ máa rí mi ń bẹ̀. Ẹ máa rí mi ń bẹ̀ kí ó tún di ọ̀la. Kẹ́kọ̀ọ́ tún gbé scammer mi jáde, èmi kìíní yẹn tún rí mi ń bẹ̀. Because I stand on the truth. Èmi ń ṣiṣẹ́ kí n tó jẹ ni. Mi ò ṣojú rí láyé mi. Mi ò ṣe ojú rí, mò ń ṣiṣẹ́ kí n tó jẹun ni. So tabarẹ́ni tó jẹ́ olójú, tó jẹ́ pé ó fẹ́ máa support àbí tó máa ní kán máa sọ̀rọ̀. Wàhálà tí wọ́n nìyẹn. Wàhálà tí wọ́n nìyẹn. Ó dẹ̀ bọ́ tó ń ṣe chat. Ọlámídé account ẹni kó gbélẹ̀ jẹ́ kó gbé sílẹ̀. Ẹni tí ò ní fowó sí ni ò ní fowó sí. Irú èmi mi ò lè dé bẹ́ẹ̀ mọ̀. Wèrè kan ní 20,000 lásán láti Nàìjíríà ìkọríkọ gbà yálàyẹ ẹ̀ kò gba 20,000 lóṣù. When I followed Mayweather to hospital, máa fi yẹn sílẹ̀ o. Máa fi yẹn sílẹ̀ ń táyé ẹ̀ ti bàjẹ́. Àwọn èèyàn máa náà lè dá lóhùn. Ta ni tán lè dá lóhùn? Ó jẹ́ bí King Kong ni. Ta ni tán lè dá lóhùn? Ta ni tí hàn lè dá lóhùn? Kò tó mi ní mi ṣe ní máa dárúkọ ẹ̀ pé mo wá ń ṣe chat fún. But if need be, I will mention anybody's name. Èmi wojú ni. Ṣé mo jọ ẹ tó ń wojú Uche? Ẹ mọ̀ mí now. People say she did not mention your name. Èmi mention orúkọ ẹ̀ pa. Because the description was exactly my description and what happened. And I played the voice notes for you guys yesterday. And torí ẹ ti drive bí panla tó ń tà. Bẹ́kiri torí àtẹnujẹ kó lè rí crowd. Wọ́n dẹ̀ ṣe tán wọ́n máa polówó. Owó tẹ́ bá pa nídìí ìbàjẹ́. Owó àyàrí nídìí ìbàjẹ́. Owó tẹ́ bá pa nídìí ìbàjẹ́ lágbára Ọlọ́run ẹ̀ ní fi ṣoríire orí ìbàjẹ́ yẹn náà ló máa bá lọ. Every penny that you make out of spoiling people's names. Every penny ni mo sọ. Mo ń ka chat lọ bí ṣe ń sọ̀rọ̀. Every penny tẹ́ bá make níbi tẹ́ ti ń bá èèyàn jẹ́. Let me tell you. Ẹ máa fi wo kú, ẹ máa fi wà àìsàn. Orí burúkú, ìwàhálà, ìdààmú, òfò lẹ máa fi wò. Ẹ jẹ́ àwògbẹ̀yìn yín náà. Ẹ jẹ́ ká wògbẹ̀yìn yín. Àwọn ọ̀dẹ̀ lásán àwítán èyí olófò yẹn ó ní Vivian has finished building her house ó fẹ́ jí ni ibi tí n bá tèmi dé gan Vivian kò bá tiẹ̀ débẹ̀. Ambele tẹ ṣé mo fẹ́ máa ṣe competition pẹ̀lú newly qualified tọ́ bá ní Facebook ń sọ̀yàn di leveler bíi tèmi kọ́ o bíi tèmi àti yín kọ́. Yes o. Kọ́ tó ṣí Facebook ń sìn ó yẹ kí wọ́n máa béèrè mental certificate ó yẹ kí wọ́n máa béèrè ẹ̀ láti fi mọ̀ bóyá wèrè àbásínwìn ni wọ́n. Of course, ọmọge ọ̀ni, I will always stand up for the truth. I will always. You know me now.
kò ní yọ ọdún tí mo fi bá ìyá wèrè yẹn fà á ní olórí burúkú olóòórùn oní depression. And depression kò just like I keep telling you people ẹ̀ ń pè ní depression wèrè gidi oní psychosis. Kọ̀sẹ̀ tó bá ní depression ló ní máa jáde ní gbogbo ìgbà. Time tán ní kò wé ó wà nínú ilé, yes, that was the symptom of depression. But ó ní gba bánlá psychosis. Kí ló dé? Èyàn ò lè sọ̀rọ̀. You come on my page all the time. But I shall not be well with. Okay. Then I go through chats anyway. I always have an opportunity to block àwọn olórí burúkú. I always have an opportunity to block them. Viviana Solo, I have got a compilation of all your comments. Sọ fún NMC pé mo sọ lórí social media pé o ní HIV. Of course mo sọ because òun bá àwọn èèyàn sùn ṣeré randomly lórí social media and they don't know and it is unprotected and I have my proof. Tó bá fẹ́ kí n come for life and direct. Life and direct. Let me tell you, èmi kìíní máa gbé dé NMC. Continue mo ń bẹ́ẹ̀ lọ. Continue and I will involve my children tó sọ pé ọkọ kú mọ́ lórí and you will prove ibi tọ́kọ ti kú mọ́ lórí because I have all the charts. I have everything. Tó bá sọ fún ẹ wọ́n á tì ẹ́ báyìí débi tó ti máa ṣe orí burúkú wọ́n á dẹ̀ dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Wọ́n á tì ẹ́ débi tó ti máa ṣe orí burúkú tó dẹ̀ ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n á dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Torí mo ní mi ò ṣe chaati mọ́ ẹ rí pé mo quiet látijọ́ ẹ̀yà wèrè ni. Ẹ̀yà wèrè ni. Ṣẹ́yà wèrè ni ta ló lẹ́nu tí ò lè fi sọ̀rọ̀ èmi ò ní ìdí speaker àbọ̀ ẹkú rí ni. Now you be the first person I will block. Fumi Foli. You said nobody mentioned your name, including the speaker in Nigeria. Let me block you. Because you're a fool. I have repeated it many times. How many times have I repeated it? That she said the woman did a chat yesterday. The woman paid 20,000 into Olamide's account and promised that she would do a standing order for the next 5 months. Pé 6 months àwọn fẹ́ fún lówó fún. Pé woman yẹn ó ṣe chat lánàá. Òun ló ń pè. Woman yẹn ló ń pè tó ń kọ ní ìkọkúkọ. Tó ń kọ pé àwọn kan fún ní owó kinní kan but you have other cities to hijack those people from Olamide. Àbí wèrè ni Will Cruise ayé ẹ̀ máa fọ́ dànù olùṣì. Ta ló ń hijack? Mo hijack láti gbowó ni. Are you mad? Àwa hijack láti gbowó. Kì í tí ẹ̀ ń ṣe hijack ni àwa gbé ẹni yẹn láti help ẹ ni. A dẹ̀ ń ná owó wa fún owó táwa ṣiṣẹ́. Àwa money mania, the real money mania. Owó táwa make làwa ná. Tó bá Jansen, ó lọ fẹjọ́ sùn, ó gbé kinní kan lọ sí NMC, ó ṣe kinní kan. Tẹ́ bá fẹ́ báyé gbogbo yín jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Wàláì pin ẹ̀ wà lọ́wọ́ mi. But because abiyamọ ni mí ni mo ṣe ń wò yín ràn. Bẹ́ẹ̀ ló bẹ́ sórí chat àǹtí àgbàyà kinní kan I will personally report you wá fẹ́ kú. Bukky á sọ̀rọ̀ later. Gbogbo kinní ẹ̀ ni mò ń save. Gbogbo ẹ̀ pátá máa email NMC, máa send everything sí wọn. Gbé mi lọ sí court ṣebó ló fẹ́ kọ wèrè ìyá wèrè tó lọ clinch mọ́ tó rò pé bóyá máa gbà ẹ́ là wèrè ìyá ẹ̀ sọ náà pé o fẹ́ gbé ẹlí nígbà court letter èmi sọ life and direct mi gba court letter court but mo fẹ́ gbà jẹ́ ká lọ sí court o fẹ́ gbà bí kẹ́ lọ court lẹ́mí àti ẹlájọ dọ́dọ̀ lọ́ọ̀yà mo tún sọ yìí èmi àti ẹlájọ dọ́dọ̀ lọ́ọ̀yà sọ fún ẹ pé tó bá ní lóòótọ́ nǹkan tó fẹ́ kán gbọ́ wàá gbọ́ lọ́ọ̀yà sọ fún ẹni pé tó máa ní lóòótọ́ pé definitely o lè win. Bukky pè mí sórí nọ́mbà àná pé definitely o lè win tó bá nílò tó dẹ̀ mọ̀ pé ó ní ó dẹ̀ back off. Ó back off gbé mi lọ sí court kí n wá prove ẹ̀. It's for the good of the general public ni mo ṣe bọ́ta láti wá sọ pé o wà infected ní òtítọ́ àti ní òdodo because you are having unprotected sex which I have proper proof. Níṣó ní court kó wá lọ rí proof mi bẹ̀.
Nonsense. Àwọn tó ń ṣì ń bẹ́ẹ̀ ni. Madam cool down before frustrated by another. I'm not being frustrated, but me, I will come out and talk. Ẹ bá tún ṣe mí, màá tún bọ́ síta. Bukola pè mí sórí nọ́mbà àná. Ìfẹ́ fi nọ́mbà yẹn sórí Facebook ni. Yes, so NHS stand against fraud, all fraudulent behaviours. NHS stand against it. You call yourself a carer, àfi tó bá jẹ́ pé home ló ti ń ṣiṣẹ́ o, tí ò kì í ṣe NHS. Ó wá sórí Facebook, ó ń sọ pé yes, èèyàn kan làwọn tó dákú ní court. Bọ̀. Kí ló ń ṣe kinní tí ò load? Don flag ẹ̀, kò load, máa block gbogbo àwọn yẹn later. Máa block ẹ̀ later. Ìwọ ní gbogbo àwọn kinní kan what is selfie kukos in mental health terms? Èmi ò mọ̀ nǹkan tó ń jẹ́ selfie lococcus. Mi ò mọ̀ lọ bèrè lọ́wọ́ ẹni tó sọ. Mo láwọn illiterate àwọn táyé wọn ti bàjẹ́. Ẹ ṣe ẹ gbọ́mọ wá sórí Facebook kó wá ta oko. Ẹ ṣe ẹ ṣe oríṣiríṣi still náà ẹ balance. Ẹ tún yá lánàá ẹ tún lẹ̀ ń ta àdòdùn tó fún wọn ní infection nonsense. Nígbà tó jẹ́ pé crowd àwọn dumb skulls náà ló ń tẹ̀lé yín. Why tell ni máa rí ṣe? NMC clash of the nurses on rampage. Ó bẹ́tà o Lagos gbajúmọ̀. Ó bẹ́tà. Wo ìwọ tó wọnú inbox mi ẹ tó nǹkan kí n leave them. Màá block ẹ o. Màá block ẹ. Ó mọ̀ pé ó ti kọ́kọ́ pè mí tí mo ní mi fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọ̀rọ̀ tèmi bá máa sọ máa wá sórí Facebook wá sọ ni. Àlàkẹ́ Adé Àjàyí gbàgbé ẹ̀. Kò sí nǹkan kan tó ń jẹ́ untouchable. Kí ló ń jẹ́ untouchable láàrin àwọn èèyàn? Nonsense. Ẹ ló jàre my dear. Ẹ ló mọ́mì mi yẹn kalẹ́ wà. Kalẹ́ my dear. Ojú yóò dé ìjọba ẹ̀ tó lọ síbi iṣẹ́ lánàá. Ẹ wo ojú yìí ṣe fresh. Àbó ríran. Mọ́mì, mo mọ̀ pé kì í bínú. Nítorí ó ní ìpàtẹ́kù. Ẹ ti kó láti last week. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀. But for you to come out, mo mọ̀ pé wọ́n ti push you to the wall ni mà. Àbí kò yé mà. Of course. Àgbà tí obìnrin lọ mọ̀ ẹ̀ pọ̀. I just want to chip in something. All the time là ń sọ̀rọ̀ now. All the time là ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Mọ́mì ṣe gbogbo ayé ló ń gbọ́ mi mà. Can you hear Bukola Jesse? She's on the phone. If you can't hear, tell me. Let me plug it to the speaker. Samson! If you can hear Buki, please tell me. Let me know if you can hear Bukola Jesse. She's on the other phone. Mommy, ṣé wọ́n ń gbọ́? No, mo ti ẹ̀ fẹ́ wò ní bóyá ń gbọ́ jẹ́ ń plug ẹ̀ mọ́ speaker. Okay, ma. Okay. Why are you people like to swear? It's too beautiful to swear, ma'am. If they make me swear, I will swear. Like Beoshi. It's not too beautiful láti swear, but they can swear. Somebody came on Facebook to call Are ní olórí burúkú. He said I should not swear. Why will I not? Wọ́n bọ̀ jẹ́ plug ẹ̀ sí Bluetooth. Okay, ma. Olúwa jókòó jẹ́jẹ́ wọn kàn wá máa provoke ẹ̀ ṣá. Ó yá sọ̀rọ̀. Okay. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi sọ láti bẹ̀rẹ̀. Mo ní mọ́mì kò tí ẹ jọ pé ṣiṣẹ́ lánàá. Ẹ look very beautiful, very fresh. Abi. God bless you, ma. I appreciate you, ma. I celebrate you, ma. Thank you, darling. Mo ní tíyàn bá sọ pé òun ò ní sọ̀rọ̀ ọ máa push yàn kò gírí ni. Mo ní mo mọ gbogbo akitiyan tẹ́ ń kó láti ma. Tẹ́ ń bá mi sọ̀rọ̀ ma. Ṣé o lè tún imagine kán tún sọ fún alárùn ọpọlọ pé èmi ń rẹ́rìn-ín? Viviana Solo tó bá jẹ́ pé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ òfo ló máa ṣe. Ṣáàtún kí n máa sọ èmi fẹ́ sọ ẹ̀ lórí chat tèmi. I left my job. I was supposed to do a long day. Báǹkì ni mò ń ṣe mi ò gbowó ọjọ́ yẹn. Mo ní kán máa san. Tọ́gì sí manager mi ní kí n má wọrí òun máa san. Mo fi picture ẹ̀wọ̀n wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ assault ẹ̀ pé mò ń lọ. Bẹ́ẹ̀ni. Èmi náà mọ gbogbo ẹ̀ ni mo rí náà. People even saw it on live chat.
àwọn wèrè onírọ́ táyé wọn ti bàjẹ́. Mọ́mí wọ́n bí pé tábà ti sọ. Tẹ́ bá mọ̀ pé ní yes tó bá mọ̀ pọ̀ ní point ọ̀n ní láti parọ́ náà ọ̀n ní láti parọ́ èmi ò ń parọ́ mi ń parọ́ irú wèrè tó jáde ń jọ sí tó ní tí ò ra Rolex rí nílé ayé ẹ̀ tó ń wo aago 55 pound tó ń lo pàǹdà kiri you are mad ìwọ Johnson kinní kan you don't have to kinní kan in UK you can landed moment you can stigmatizing people who have HIV. I'm not stigmatizing them, okay? You are just trolls then lóòótọ́ troll ni. I'm not stigmatizing her. I am telling people because she has refused to disclose it to those she's sleeping with, and they are all on social media. Mommy, so you carry to ma. Yeah, Mumbo. Mommy, only go back in your teco. So it's just so unfortunate. So I say attack me. But attack ara wọn kò sí mi gan ka to. Kò sí nǹkan tí gbogbo yín lè ṣe. Tí a bá lè survive 2016, kò sí ogun tí gbogbo yín fẹ́ gbé wá mọ́. Nobody can shut up. Tí bá dákẹ́, yeah. Ṣé gbọ́ mi? Mo ń gbọ́ jàre. Yes, so Akida ni wọ́n always recruiting people. Mo ń gbọ́ ẹ. Mo ń bọ̀ mọ́mi, mo ń bọ̀. Èmi ò recruit èèyàn kankan náà. Wọ́n ní wọ́n Johnson Rotimi ní ọ̀dẹ̀ illiterate ó ń kó tí lọ Ipalo fool. Okay, 1 minute. Ipalo kọ́ gypsies law ni ọ̀dẹ̀ arìndìn. That's how people will come online and they will pretend like they are actually learned. Àwọn tó torí wọn ti dọ́ta. Wọ́n látẹnujẹ. Tó bá lò ní sọ̀rọ̀, wọ́n á fẹ́ kó sọ̀rọ̀. I will disgrace you. Ní Shoni Court, Viviana Solo. Bó ṣe engineer gbogbo wọn yẹn, àní mẹ́tàlá yín tó bẹ́ẹ̀. Tí pọ̀ tó. Tún lọ gbọ́n sí wa. Mo tún sọ yìí, positive. Mo tún sọ ní Shoni Court. Fool. Ode. Wounded lion. Bó ṣe nìyẹn. Nọ́sẹ̀lín, òun ò lè dáríjì ẹ. Àǹtí Ẹlí, òun ò lè dáríjì kinní kan láíláí. Èmi ò gbéyàn kankan mọ́ra, jọ́ àti ẹ̀jẹ̀ mention lórúkọ. Òun ò lè dáríjì kinní kan. Ó sọ òun gangan ló sọ fún mi. Ó dẹ̀ ní ó ní lóòótọ́. Ode, mo rógùn nù báàgì ẹ. Àwítàn ya wèrè náà fẹ́ jówó nù báàgì Ode. Mo lógùn nù báàgì ẹ náà ní Shoni Court. Mo ní picture ẹ lọ́wọ́, mo ní picture báàgì ẹ, mo ní picture everything. Ní Shoni Court. Wọ́n ní white téèyàn máa save kíní fọ́jọ́ ọjà, orí yín ò dáa. Èèyàn wá sílé mi mo láwọn ọmọ ńlé. Ó ń fẹ́ àwọn èèyàn tí mo mọ̀. Kò dẹ̀ disclose anything, kò disclose status ẹ̀ fún wọn, ó ń put wọn at risk. Ẹ̀ ń ṣorí burúkú, mi ò ní wá proof jáde, orí yín ò pé. Mo ń gbọ́ jàre. Má bínú fún ẹ. Mo ń gbọ́ ẹsẹ̀. Ṣé gbogbo wọn ń gbọ́ mi sẹ́? Mo ń gbọ́ ẹ. Mọ́mí, ṣé o bá kìtìyàn yín? We don't fake things. We say it as it is. So, everybody can shut up. Tí wọ́n bá ń dákẹ́, kò ṣe pé yàn. Mo ń bọ̀. Call back, please. No, èmi ò join hands pẹ̀lú MHM. Ṣé mọ̀ pé mi, you should know me. Sherry, when I see people tán wà deprived or tán wà intimidate wọn or tán ṣe wọn, I have a conscience. I always feel sorry for them. Nǹkan tèmi ṣe ń ṣàánú ẹ̀ gangan ni pé mo mọ̀ pé wọ́n stable. So èmi ò dẹ̀ lè rí wèrè kí n jẹ́ kán máa nà kán máa fìyà jẹ. Mo ń gbẹ́ lọ búkì. Ta ló kí à ń pa nǹkan tó fẹ́ bọ́ta wá sọ? Èmi láṣìírí lọ́wọ́ ẹ̀yìn àbí gbogbo yín ṣì rí ipò. Ibi iṣẹ́ ni mo wà. Yes, ma. Nǹkan kan tó kọ́kọ́ ń bí mi ló tí mo fẹ́ sọ mọ́ mi. Àwọn olórí burúkú táyé wọ́n ti bàjẹ́ tó ní ṣoríire láyé wọn. Ọmọ wa sọ pé wọ́n fẹ́ àìjákì iṣẹ́ tó lágbèdè ń ṣe bá ṣe àìjákì tó yìí. Olórí burúkú ni yín ni. Mẹ́fà náwó fún bọ̀dà tó yìí. Èmi mo mọ iye tó ti bọ́ lára mi pásítọ́ọ̀lì, mo mọ iye tó ti bọ́ lára ṣẹ́lí pásítọ́ọ̀lì. Olórí burúkú ọ̀sẹ̀bù bá tàjì tó ń ṣàkọ lórí stage ẹ̀jọ́ yẹn, òun máa send 100,000, òun máa send 100,000. They ní nǹkan fún 1 naira. Empty idiot.
ẹni tí ò ní nǹkan kan tó lóun ní nǹkan kò fún kí wọ́n ló máa lọ pa kiri ó parọ́ fún. ó sọ lórí chat lọ́jọ́ yẹn nísinsìnyí ó máa gbé 100,000 ó máa gbé kinní kan. máa jẹ́ kí n gbà wẹ̀ tán pa tí a bàjẹ́ sí mi lọ́wọ́ àbólórí burúkú yẹn ni ìwọ ló máa fẹ́ kú. mo wọ́n ń ṣẹ́ ni mo ń lẹ́yìn gbogbo ayé ló wọ̀ pé mo wà tí mo ti ń bá jẹ́rẹ́ títí dàgbò sọ pé ẹjọ́ kẹ́ mo ò pé olórí burúkú ọ̀sẹ̀ bó bá kó wá gbèsè mi torí mo máa pọ́ máa sì rè kú ni. mo ní bí àǹtí nìkan ni mo pè kí ló wá ń ta lára. Bísí Wellington ṣe chat ọmọ ẹ̀pẹ́ máa lẹ̀ máa ṣe 1 to 1 million tó o bá ṣe chat 1 to 1 million fún èmi Helen òfò ló máa ṣe tí o bá ṣe chat 1 to 1 million òfò ló máa ṣe àwọn èèyàn ní má dẹ̀ lò ta ni ẹ́ wíwí alárùn ọpọlọ olùṣẹ́ ọmọ òfò. wọ́n ní òtún ìlówó pé màá rà fún ẹ̀sìn bá ní ṣé gbogbo ní wọ́n ti gbà inú ti ra fóònù tó pòsì ẹ̀ pé òun ra fóònù fọ́mọ òun ṣé mo fẹ́ para mi ni ṣé mo fẹ́ fún àgbèjà mi ni gbogbo voice note tó bá ní lọ́wọ́ tó bá gbé síta ọmọ àlè ni ẹ. àwọn tó lọ ń bẹ wọ́n rò bó ní voice note ni gbogbo nǹkan tí wọ́n sọ gbé síta. ẹ̀yìn ìwé jẹ́ ká tiẹ̀ sílẹ̀ àwa wí tán wọ́n sọ pé fẹ́ ẹja ti ìfẹ́ tí láàmúdé ṣe àwa náwó sínú charity ni èmi ò gbé gba charity eléyìí tí mo ti fún ìdásọ́ yìí nǹkan ṣẹfẹ́ gbọ́ ó sì mí lójú tí mi mọ́ bá ti ń tọrọ owó pé ẹ wá bá wa dáwọ́ èmi mọ iye tí mo ti lọ́ọ́ ní ẹni láàárọ̀ yìí àti tó yìí sọ pé wọ́n ní ìdíyẹ̀ pẹ̀ mọ́mi ẹni yìí tó yìí máa fọwọ́ kọ́ owó tó wà lọ́wọ́ ẹ̀ 200,000 ni mọ́mi ẹni ìfẹ́ fún yìí 200,000 ló fẹ́ sáàtì tó yìí tó kọ́ lọ sí láyẹ̀ pẹ̀. mélòó tá a ti ná fún wa màá tó wá lọ máa wá wàhálà fún wàhálà sórí mi. Nígbà tó yìnbọn mò ń gbàdúrà ẹ̀jẹ̀ àti tó yìnbọn ṣe mọ̀ sílé yẹn mò ń gbàdúrà ká tètè kọ́ kó máa lọ ni. ó máa kọ tán ó máa kọ mi ò kọ́lé sí Nàìjíríà mo tún sọ you know nothing about it but mo ní property tí mo jogún mi ò dẹ̀ ní kọ́ ilé sí Nàìjíríà kò ń ṣe pé bọ̀ máa wà comfortable bíbà. ẹ jẹ́ kí n sọ fún gbogbo yín o ìwọ tó bá ń jalè tó ń scam mi ìyẹn sọ̀rọ̀ ni o mo ń gbé gbogbo èyí tẹ̀ sí charity scam ma wa analyze yẹ kò sí nǹkan tẹ́lẹ̀ fi mí ṣe egungun ń jalè mi mo ti há gbogbo yín lọ́rùn ẹ mọ ni tábà ń dákẹ́ akọ̀ ń dákẹ́ torí àwọn kàrí àwa because we are well read we are genuine working class people àdéhùn táwọn ọmọ wa ṣùgbọ́n tí wọ́n lé kájọ go down there kájọ dẹ́tí ara wa èmi lèyàn kọ́ máa tọ́ fún bẹ́ẹ̀ láti sọ àdúgbò bá gbé bọ́ọ̀sì tó sọ́kọ́ síta òbí kú rẹ̀ ìwọ ọmọ ọ̀dọ̀ lásán ní olórí burúkú ìwọ ló ránṣẹ́ bí ó tún ti lọ sábọ́ kébì mo rí bó ṣe ṣe fún àǹtí mo rí bó ṣe ṣe fún kébì ó wá ní kéèmí súnmọ́ ẹ̀ ìjọ mo ti pè ẹgbẹ́ yìí náà kí n pè ẹ̀ náà I don't call you ìwọ náà tó ń dọ́ sí gbogbo màmá lágbo wa oníta bá ń pè wọn kò ní gbé fóònù I don't pick your call because olórí burúkú yẹn yà ó stable bastard èmi wá sọ pé bàbá fẹ́ kú wàláì owó tí mo san pípé kí wọ́n ní ọlá kó má lọ́dọ̀ ẹ̀ ṣọ́ọ̀bù ńjọ yẹn ṣọ́ máa pé ẹnà ọ̀nà ṣọ́ọ̀bù lè wà tó jókòó sínú mọ́tò inú mọ́tò lè wà ó sá sínú mọ́tò ní tá à mọ́nítọ̀ wèrè kiri ó sá sínú mọ́tò ní tá à mọ́nítọ̀ ẹ̀ kiri kí wọ́n ní máa nà bloody nuisance ó wà nínú mọ́tò bẹ́ẹ̀ tó pàṣẹ tó sí ó ṣe bọ́lẹ̀ orí Facebook ló ti ń ṣe king kong tó flex mọ́fẹ̀ẹ́ inú ẹ̀ pa ọmọ ọ̀dẹ̀. mọ́mọ́ ẹ̀ ní sùn máa gbọ́ olórí burúkú abúlé jẹ̀bi Jésù ọba kú tọ́kì owó tí mo tọ́ fún wọn kó wọnú ọlá kọ́ lọ́ba mi ti bá wọnú ọlá kó gbèjà ẹ̀ kò tí ì tán owó yẹn yìí wà ní ìtì ìgbà refund ìwọ lọ́mọ wá fi fún wọn á nù ẹgbẹ́ kò sí nǹkan tó máa ṣe èmi tí mo sọ bẹ́ẹ̀ ni Tóyìn àti Tóyìn one love ó nù ẹgbẹ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ màá nù ẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ǹjẹ́ ǹjẹ́ sọ fún ẹ sí nǹkan tètè gbọ́ ọ kírìmù tó fi ń bọ́ra tó ń tà tó gbé sínú ṣẹ́ẹ̀dì míì nínú ibi tó fi ń tajà yẹn ṣọlá pọ̀ ń tajà nínú ibì kan olórí buká sọ pé ó ń gbé kọ̀ǹténà yálà yẹ lówó kọ̀ǹténà ni gbogbo irú ẹni máa wá di bọ́ǹkì lórí social media ṣé torí mo dákẹ́ fún ẹ àbí wèrè lélẹ̀ ni ṣọlá pọ̀ ń tajà nínú ibì kan fi wọ́n lẹ̀ wọ́n dẹ̀ flex ẹ máa sì kó bleaching cream ṣọlá pé gbogbo bleaching cream tó ń tà yẹn tó gbé sínú ṣẹ́ẹ̀dì míì mo mọ ṣẹ́ẹ̀dì tó wà o máa retí gbogbo consumer àwọn consumer tó máa ń mú àwọn tó ta bleaching cream máa pè wọ́n sí ẹ̀ mo ń tẹ́ gbogbo ayé ìgbà adábáyọ̀wá ẹni àtẹ́jọ́ pẹ̀lú tẹ̀fọ́ ṣòkòtò kan náà ni òní jẹ́ tán àdàbí tí bá pè é pé kò wá bá mi bá Genesis jà àdàbí tí bá pè é pé wọ́n bá mi lọ àtàkì yàn ṣùgbọ́n bí n bá ti pè é pé kò wá bá mi bá Genesis jà gbogbo àwọn ògbó ọ̀hún wọ́n ti kọ ẹ̀yìn sẹ́ gbogbo ọ̀pá tó jẹ́ kí ẹ̀jẹ̀ gbogbo ọ̀pá ẹ̀wọ̀n wọ́n ti kọ ẹ̀yìn sẹ́ lórúkọ Jésù sórí kòkòrò ló máa jẹ gbogbo ẹja yẹn gbogbo èyí kẹ́ ẹja kíká tó fẹ́ ẹ fi wèrè tó ń sọ yípa lọ sílẹ̀ olóṣì tó bá ti lọ kàkọ́ lórí íńtánẹ́ẹ̀tì lọ́dún máa gbé wá sórí social media ò ní jẹ́ tán
ó ti ń ṣe ti bí sì máa ṣe ṣó lọ èmi á tún wá tún wo ṣó ẹ wàláì mò ń gbádùn ẹ jẹ́ máa wo wèrè bó ṣe ṣe yẹn èmi máa diagnose ẹni mo fi yín improve skills mi ní assessment skills gbogbo chat máa wò ó tí bá ní time ní ṣá o because èmi ń ṣiṣẹ́ mò ń pa owó èmi ò ń ṣe alátẹnujẹ bẹ́lẹ́jà kíká wèmí sì fẹ́rẹ́jà kíká gbálàgbò náà wà bí anybody wà. mo lè jẹ́ kí n máa lọ màá ní ilé sọ̀rọ̀ one love 2 prayers 1 love I love. ní gbogbo òṣì àtàní King Kong nínú yín Yínká gbàgbé ẹ̀ áàpù insult wo ló too much àwọn tèmi máa block off kẹ́ máa kà á lọ insult wo ló wà too much. Yínká is my colleague, she's a senior colleague. Bá mi sọ fún wọn pé yípa lọ wèrè kan kò apply. Àwọn ọ̀dẹ̀ tí ẹ̀ ló ń jẹ́ yípa lọ. Yípa kọ́, hyper ni. If you come for me on social media, I will come for you. Orí yín ò pé. Àdẹ̀ máa sọ kán fi wọ́n lẹ̀ má jẹ́ àwùwà bí wọn. Ẹ má jẹ́ kí kinní kan. Those who know me know I'm a very peaceful person. Very peaceful. Mi ò fẹ́ wàhálà. But tó bá gbé wá, wàhálà ìwó pọ̀ ńlẹ̀ má gbé fún ẹ lódindin. Má gbé fún ẹ ní odindin. 100k kọ́ 100k ní bó ló ti send ẹ̀. Ń bo ẹnu la rí. Ẹnu la rí. I will send 100k likes now. I will send 10k immediately when I finish this chat. Ojoojúmọ́ lórí irọ́. Wọ́n lé mi wèrè kan kọ sí pé mi send 20k lórí irọ́. Èmi máa ń fúnyàn sórí 20k yóò tiẹ̀ yá mi lọ́wọ́. Máa ń fúnyàn ṣeré ni. Ṣeré. 100k gan yá mi lọ́wọ́ mò ń fúnyàn ṣeré ni. Àwọn òpònú. Kí ló dé? Má dẹ̀ máa ní ẹ má sọ̀rọ̀. Yes, she's sick. She's sick and the whole world knows she's sick. That is why I'm not going to say much about her. But wèrè tó instigate wọn, better go back to her kó lọ gbowó ẹ̀ tó kù lọ́wọ́ ẹ̀ Bísí. Because gbogbo chat tó ṣe fún Vivian kò tí ì sanwó ẹ̀ tán. Padà lọ bá. Èmi ti sọ pé nǹkan tó máa fowó ṣe nìyẹn. Ṣó ti yé ẹ? Èmi fowó tèmi jẹ gbádùn. Mo fi ń jẹun gidi, mo fi ń ra gold, mo fi ń ra aṣọ. Ní ṣó ti yé ẹ? So padà lọ kó lọ gba change ẹ̀ tó kù. Àwọn ọ̀dẹ̀. Very unstable nuisance. To the social miscreants. Very sick. Very, very sick. Ewu kò tí ẹ sẹ́yìn tó kàn mí pẹ̀lú fake twins kankan. Ó fake twins, ó fake ẹ̀ fún rẹ̀. Ta nìyẹn? Ní máa ka chat yín. Kí ló dé? Emani dákẹ́. This is my page, for crying out loud. This is my page. Mo tún wá lè ṣe tán o. Ẹ mọ̀ pé àná tí mo ṣe mo ní mi ò ní dáhùn mọ́. But if you bring it on, I will come back to give you your reply. Èmi ò ń parọ́, èmi ò dẹ̀ máràbù. I'm not in for that. Yes, so Tokunbo Ashabi, I will let go, and I've actually let go. A lot of times, táwọn èèyàn ti pè mí. MHM, Ellen and PNP, helped you during your crisis with your daughter. You're a very bad person. Ẹ fi gbogbo yẹn sílẹ̀ jàre. I will continue to do good. I will continue to do my good, and I will continue to help. Èmi tí n bá ṣoore mi ò kí ń wẹ̀yìn. Aṣoore má wẹ̀yìn ni mí. Gbà bẹ́ẹ̀. Aṣoore má wẹ̀yìn ni mí. But pé kọ́ àwọn èèyàn máa parọ́ mọ́yàn just because they know you will not come out and talk. Irú rọ̀ wèrè wo nìyẹn? I was so mad when I watched that chat and I heard Yínká say olórí burúkú ni irú èèyàn yẹn lèèyàn yẹn. Yes, so blame us, Lolo Bide, blame us for even engaging with such nuisance. You have to blame us. Ojú dẹ̀ ló ń rojú ṣàánú ni. Mo ṣe chat lánàá. Mo ní ẹ má bú Yínká, ẹ má ṣe kinní kan, èèyàn kan wá pè.
èrè wo ló ní kó kóṣì lólóyìnbó òfò orí ò dáa mo fowó kóyìnbó ni àṣírí ẹ̀yin oníbọn olóyìnbó sọnù nonsense ó ní kí n kóṣì lólóyìnbó òfò mo fowó kóyìnbó tèmi ni ó máa wọn bí tí mo ti kọ ni ó máa wọn bí tí mo ti kọ. It's empty that we carry them blame the God. Wọn gbogbo Yorùbá yìí Facebook yìí ti ṣe wrong translation kò get started ó comfortable because àwa ń ṣiṣẹ́ ṣó yẹ àwa ń ṣiṣẹ́ ọ̀la ń sìn mo wà ní induction week mi mò ń ṣe long day ní ọ̀la so à ń ṣiṣẹ́ ọ̀la ẹ̀ lè rí mi lórí Facebook tí wọ́n á sọ̀rọ̀ àwọn olófò tó jẹ́ pé àwọn àríjẹ nídìí ìbàjẹ́ àwọn náà kì í fi Facebook sílẹ̀ àwọn lọ́rìn kiri bí eégbọn tọ́rìn kiri bí òkú àti ìyá wọn yóò fò ìyá òṣì ìyá àdánù táyé gbogbo àwọn ọmọ ẹ ti bàjẹ́ tán nonsense ká tó wí tá mọ́ ọmọ mi mẹ́nu ta ni ẹ́ ó tí ẹ ò lè anyway kan àti ẹ gbọ́dọ̀ fi kú wórun ná a gbọ́dọ̀ fi kú wórun. Anybody can go anywhere láyé kò tiẹ̀ lè padà sí anywhere mọ́ láyé ẹ̀ tó ń dà kiri ọmọ alárùn ọpọlọ ṣùgbọ́n ti sọ pé wọ́n ń lò that is why there was a day I did a chat tí mo sọ pé èmi ò kí ń rán Bísí ní iṣẹ́ o èmi ò pé rí pé Bísí bá mi jáde mo tún sọ ọjọ́ tí n bá pè kó jáde pẹ̀lú evidence ẹ̀ kó wá sọ pé mo rán òun iṣẹ́ so gbogbo kó máa ní àwọn kan aláìmoore they stand by you they ṣe kinní kankan èmi gangan lèmi stand by òun because wọ́n fi ìyà jẹ mo dẹ̀ dúró tì ṣé mi ò lè sọ̀rọ̀ ni èmi ò ní di speaker I can bloody speak I can come out and talk for myself can speak out for myself mi ò ní ìdèyàn ilẹ̀ fira yín pé wọ́n dẹ̀ flex wọ́n ṣe King Kong kiri lórí Facebook ta ni yín ẹ̀yin olóòórùn ta ni yín ẹ̀yin ọmọ tán kì í tán àwọn Nàìjíríà ẹni àjíkò àwọn tán tí ẹ gbọ́dọ̀ rí mọ́yàn ta tún fara hùn wọ́n ti sọ pé téèyàn bá bẹ́lẹ́dẹ̀ rìn á fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àfiráyàn nonsense continue with the chat èmi á tún wá bẹ̀ máa tún wá wòran òde òpònú tó bá kan tèpè kan á fi èpè fúnra wa bloody nuisance ẹni tí ò bá méèyàn kan là ń bú bó bá wá fún mi I will come for you àwọn òde Bon, that is how you lie about joining that woman in Benin that you too ritual with. She debunked your lies and she didn't know you. You lied that you won't do Christianity again. Ta ni yẹn bá wí o? Èmi ò mọ woman kan pé mi ò join woman kankan ní Benin o. But maybe you weren't talking about me anyway. I don't know who that comment is meant for. Kí ló dé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ o ẹ fi òṣì sílẹ̀ o ẹ fi òṣì sílẹ̀ Tóyìn Adégbìtẹ́ báwo ni jàre ó kú Sunday ó kú iṣẹ́ takuntakun dẹ̀ dúró lórí òtítọ́ ẹ̀ orí òtítọ́ làwa dúró lé anywhere lórí òtítọ́ ni Tóyìn ṣiṣẹ́ she has a full time job àwọn eléyìí ò ń ṣalátẹnujẹ ẹ téèyàn bá fẹ́ ràn lọ́wọ́ rẹ ràn wọ́n lọ́wọ́ genuinely wọ́n á mú brain wèrè wọ́n á máa wáìnì brain ẹ̀ òun náà á gọ̀ òun náà bẹ́ síta lárùn ọpọlọ ọ̀dẹ̀ ìnàkí eléyín jíjẹrà nonsense. ta ni pọ́sítà kò bú mi máa bọ́ ta ọjọ́ tí n bá ní time ní ṣáà torí èmi ń ṣiṣẹ́ wọ́n pé mi ò ní sọ̀rọ̀ ta ni ẹ́ tí mi ní sọ̀rọ̀ ọ̀ ní kankan ọ̀kan ní kàmí mẹ́yìn wèrè orí Facebook ni but when there is need to talk I will talk you cannot spoil my name and káwọn wèrè kan wá sọ pé she did not mention your name. She wants to turn herself to Facebook King Kong. Yes, so I realized the day she was being given vaccination, it wasn't her age turn when she had it. So I knew that time that she has mental issues. Oh my God, confirm.
ta ni ò ní sọ̀rọ̀ wọ́n gbẹ́nu mi falágbàfọ̀ ni tábàlà ti dàgbà àwọn ọmọ ti dàgbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn kéèyàn fi gbogbo kinní sílẹ̀ bọ́ bíi ti rọ́kọ́ thank you Grace Williams bíi ti rọ́kọ́ mo dẹ̀ ń wo chat wèrè kán dẹ̀ pé wọlé ṣé mo pọ́n ti sọ gbogbo tàná ti insult ya wọn ètò insult Adébísí oníwárapá ó ti insult ètò insult àwọn ìyálàyà wọn ti insult ara wọn káàkiri mi ò rí tí wọ́n rò because mi ò sínú ẹgbẹ́ ìyá ìjà ìpọ̀ríkọgbà ìyálàyà wọn mi ò sínú ẹgbẹ́ wọn but mo dẹ̀ wá rí tó dẹ̀ wá ń purọ́ èmi lèmi ló ń spoil mind Nehemiah èmi àbí kí ni máa yẹn ń jẹ́ èmi mo spoil mind èmi lèmi ń pè é èmi lèmi ń sọ fún pọ́n fún lówó kí ló kàn mí pọ́n fún kíní lówó nǹkan tèmi bá ṣe aṣọre má wẹ̀yìn lèmi bọ́ tó bá fẹ́ di kíní máa padà wá. Are you okay? Favour Alade, please Sister Ellen, try to forgive and call MHM. Má jẹ́ kí n block ẹ o. I hope everyone can understand what is going on and everyone behind all this. But Almighty will reward everyone accordingly. Amen. But don't ever tell me to call. Who the fuck is she? Ma ever ni mo sọ. Nobody should ever tell me that. Call who? Call who? Àwọn èèyàn dẹ̀ bọ́ta wọn fẹ́ sọ̀rọ̀ wàá gbọ́ welcome to Egypt. Can you stand the heat? Mommy Ellen, please, what is Bukky Jese's Facebook live name? The Facebook page is Oluwabukola Jesse. Oluwabukola Jesse. You know? Can you stand the heat? They choose àwọn kan pa àwọn King Kong orí Facebook. Orí Facebook ló ti lè jẹ́ King Kong. On lè jẹ́ nbi tèmi bá dúró sí. Wèrè ni mò ń wò. Wèrè gidi ni mò ń wò. Wèrè tójú tí ń lọ mò ń ṣẹ́là cute word. Ni mò ń wò. Ta lẹ́yìn? Ẹ̀yin wèrè wẹ́wẹ́wẹ́. Nonsense. Ẹ̀yin ò ní wèrè aromalẹ́ni. Yes, so Comfortade. They now took it. And the idiot called and said the woman did a live chat yesterday. She was the one that called. Irọ́ tẹ́ pa yẹn pé tí mo ṣẹ́ o máa mọ̀ yín àdàbí. Àdàbí ni tó bá jẹ́ pé èmi kìíní mo pe Nehemiah rí. Àdàbí tí n bá tiẹ̀ mọ̀ nọ́mbà. Àdàbí tí n bá tiẹ̀ béèrè nọ́mbà. All I said was give me his account number. I don't bloody want to know his number. Give me the account number. I play the chat. I will play the chat again. The conversation. I will play it again. Kẹ́tùngbọ́. I played the conversation. Why would that rotten girl come out and lie? Ọmọ olè, alátẹnujẹ. Will she come back and lie? Àwọn crew olè. Tí o bá ti sọ òtítọ́ nídìí nǹkan, then you can never be trusted. You can never. Màá tún play òkìní yẹn kẹ́gbọ́. I'll play my conversation with Olamide. Kò sẹ́ni tó máa ní má sọ̀rọ̀. Olamide gbá títọ́ gba public fund. This is Ọ̀tá wa gba public fund ni pẹ̀lú very good at then ni mo fi donate. This is Yeyeluwa Ellen Ogundimu. That's my Facebook name. Yeyeluwa Ellen Ogundimu. I'm calling from UK. I just watched the chat about the man with the young children. Don't be little ní pé bóyá alligator gé ọmọ òun jẹ lẹ́gbẹ̀ẹ́ and stuff, you know. I know the chat has been finished, it's ended. But I just want to donate, yeah. So I'm going to put 20,000 in your account now, and I will be giving them 20,000 each month for the next 6 months. That is from now till this month till August. So I'm going to reference it with my name, Helen Ogundimu. Yeah, Joe. And I have proof for that. I actually paid that. And I actually had the intention to do a standing order. Father Lord will make you happy. It will contribute to your upliftment, and it will give you all the support that you need. No evil will happen to you in Jesus' mighty name. Just keep doing what you're doing and continue to
bless you. So I'll mo tún ṣàdúrà deposit fún the money now, and I will do it for the next 6 months. gbogbo àwọn Okay, olórí thanks burúkú so tó ń much. sọ̀rọ̀ Bye, èló náà Helen. fún Ogundimu. èló náà fún àwọn tó ń lójú àánú, and I did it because of those poor children. Abiyamọ ni mí now. Ẹ ṣé gan ma, Ọlọ́run àjọsìn ma, ní kábàámọ̀ ma, thank you so much. Màá dá ṣe ẹ fẹ́ kí n dá ọkọ̀ yín lórí ètò. So that tí bá ti lọ síbi ilé yẹn, màá dá ọkọ̀ yín pé ṣé kí n dá ọkọ̀ yín mà. Ẹ mọ̀ pé ẹlòmíràn like kí n dá ọkọ̀, ẹlòmíràn ò like kí n dá ọkọ̀ wọn. So thank you so much, God bless. Ó sọ ó ní ṣé mo fẹ́ kóun dárúkọ pé mo promise wọn ní iye báyìí because I want their number, but mi ò ní dárúkọ kó lọ praise mi. Mi ò ní dárúkọ, ẹ gbọ́ reply mi, ẹ tún gbọ́ message ẹ̀. Ó reply mi now. Ní kábàámọ̀ ma, thank you so much. So péré wo náà sọ pé kò dárúkọ mi, kò dárúkọ mi, èmi náà ń sọ now. Màá dá ọkọ̀ yín pé ṣé kí n dá ọkọ̀ yín mà. Ẹ mọ̀ pé ẹlòmíràn ò like kí n dá ọkọ̀ wọn. So thank you so much, God bless. And that was my Yeah, reply. there's no problem. You can tell them and let them know I will give them for the next 6 months. So from this month, I've paid for this month, so till August. By the time I called back, mo ti So they sanwó. come on, because the problem. So well done, yeah. We'll take care. Bye. Hello, Olamide. Sorry to call back again. I would like if you can forward that man's direct account to me, so I can do a standing order Ẹ jọ̀ọ́, for ṣé the gbọ́ kí rest n of béèrè the 5 nọ́mbà? months. Ṣé gbọ́ kí n béèrè Please nọ́mbà? forward his account to me so I can do a standing order, a monthly standing order for 5 months. So please send his account to me. The man with that wooden house, his direct account. Thank you. Helen, bye. Can you hear that? That was the kí ló ti ń pè, the WhatsApp message. It's not like he called me and I recorded him. It was the WhatsApp message. Mo send the voice notes. He send voice notes sí mi padà. Ṣé ìgbà ṣe gbóhùn mi yẹn mi ò ní good intention? Ṣé mi ò ní good intention? Ọ̀jẹ̀ èṣù olórí burúkú abuké yẹn. Ìyẹn ní 20,000 lórí irọ́. Èló ní 20,000. Èló ní 20,000. Ìwọ ọmọ iye tí mò ń fáwọn èèyàn lójúmọ́ ni. Are you mad? Abo sick. Kì í ṣe ṣe pé àbí ó sick ni ó sick. Ìyá ẹ̀ Adébísí oníwárapá ó sick. Nonsense. Bọ́tọ̀ ń búyè oníyà. Ìwọ ráwọn ọmọ tèmi kan bọ́ síta wá búyè ẹ̀ ní abolóṣì ni. Thank you, Jare, my wife. Thank you. Can you imagine? Yes, so I hate cheating. Kike, you know it. You know it. I hate cheating. Ìyàwó Major General ni ẹ. She knows me very well. Mi dẹ̀ ní sọ pé torí mo ní agbára kan kí n lọ fìyà jẹyàn. Láyé, I will not do it. I will not. Àwọn ẹbí mi gangan abọ́ta. Ẹbí èèyàn ló lè san pa èèyàn. Kò kí ń ṣaráàta. Àwọn ọ̀rẹ́ tó súnmọ́ mi lè san pa mi. Nonsense. They wan flex Tani King Kong lórí Facebook. Ẹ sick ni. Ẹ̀yin wèrè dédé. This is so absurd. Very absurd. Mo sapasapa mo tọ́ àwọn ọmọ mi. Mi ò wá láti wá bá yé aláyé jẹ́. Kí n tó feed àwọn ọmọ mi, kí n tó tọ́ wọn débi tán dé, kí n tó bọ́ra mi. Mi ò bá yé aláyé jẹ́ rí. Mi ò bá jẹ́ rí. Ẹ̀yin wá síta tẹ́ ẹ̀ báyìí tí bayé èèyàn jẹ́. Tẹ́ ẹ̀ báyìí tí parọ́, tẹ́ ẹ̀ tí sọ̀sọ́kúsọ. Tẹ́lẹ̀ dọ́góbì jẹ́ lórí ìta mẹ́ta. Ẹnìwé onírọ̀kan náà ni gbogbo yín. Tẹ́ ẹ̀ báyìí ti ṣe gbogbo yẹn ẹ pàbí pé wọ́n jí Rolex, wọ́n jí wallet, olóṣì olórí burúkú tí ò rago tó gbádùn rí. Ṣé ní ẹyọ kan ló ń gbé síta látijọ́ yìí? Tí n bá wọnú ilé, tí n bá kó gold jáde fún yín, ẹ̀rù á bà yín. Ẹ lọ bẹ́ẹ̀ tí mo ra gold lọ́wọ́ Ìjọkẹ́ Gold. Kó sọ iye tí mo rà within how many months? Ẹ sick ni. Ẹ sick ni. Ìgbà tó lè kó gold mi kọ́kọ́ ni mi ò ní rà mọ́. But èmi ń rà padà. Ẹ̀rù á bà yín. Kálẹ̀ yín, èmi bàbá ńlá ìjayà. Nonsense. Mi ò gbé kókè, mi ò gbé anything, mo ṣojú. But mo ń ṣiṣẹ́ mi, mo dẹ̀ ń pa correct money. Ẹ lọ ṣiṣẹ́, lọ wá ṣẹ́ṣe mẹ́n. Dókítà òfòwò. Ẹ jọ ẹ fòṣì sílẹ̀. Nonsense. Má jẹ́ kí n gbé, mi ò láì kí n wá máa sọ̀rọ̀ jù ẹ jọ. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Àwọn dẹ̀ máa sọ ní
bọ́ọ̀dì ẹ̀ ti ẹ̀bí mi nú kí tí tí mo tiẹ̀ sì ń sọ fún Bukky lánàá pé mo máa wo chat ẹ o ẹ fi sílẹ̀ òkè. I even wrote it on my chat when somebody was saying tell Bukky not to abuse her. Mo dẹ̀ sọ mo ní Bukky please mo ní I've told her to stop. Ó wá síta wọ́n wá rojọ́ wèrè fún ẹjọ́ bẹ́rí ọmọ olè Nàìjíríà tó ń jẹ́ Yínká tó ń Bọ́lámidé kiri ọmọ òṣì. Ó wá rojọ́ bẹ́rí fún ẹ̀ wọ́n wá sọ pé lórí burúkú lẹ́ni ẹ̀ gbogbo yín papọ̀ lórí burúkú nonsense nǹkan tó ń sìn yẹn ló máa bí ẹ́ rubbish. Bó jàre yẹn padà àwọn amúnisìwé amúnisìsọ. Èyí tí mo ṣe yìí mo gbéṣẹ́ lẹ́yìn lọ́wọ́ ni tẹ́ ẹ̀ bá ṣe dé 1 million chats kẹ́ tó dúró òfò lẹ́ máa ṣe 1 million ni mo pe o tí ẹ̀ bá dé orí ẹ̀kẹ́ tó dúró òfò lẹ́ máa ṣe ẹkún kún ti mọ̀ mí mo ti sọ tèmi ṣìm lọ́yẹn orí yín bàjẹ́ nonsense. Ta ló bẹ̀rù chat yín èmi á tún wá bẹ̀ máa tún wá wò yín ràn wàhálà ìmá tún máa rẹ́rìn mo máa fi yín ṣá Jack Daniels ẹ̀yin báwo ta ni yín jẹ́ lọ hang nonsense ẹ̀yin tẹ́ wúlò fúnra yín tẹ́ wúlò fún ìjọba ọmọ bíbí inú yín ẹ̀ wúlò fún. Okay, I blocked you. So if I blocked you, why are you now on the chat? You said I blocked you, that the redhead few weeks ago was a mistake. Yeah, you can come inbox and let me know this is you. Let me know the profile. So I would unblock. Èmi mo block èèyàn ṣeré ni. Ọlọ́ àwọn tí mo ti block nínú kinní mi, wọ́n ti kọjá 2000. Èmi ò ráyè òṣì. Èmi ò wérò. Ta ló ń wérò? Èmi ò wérò. Bá ti sọ̀rọ̀ mi mo ti lọ nìyẹn. Ọlọ́run is a scammer. Wàá fáwọn èèyàn lówó wàá sọ pé goodbye. Àwọn tó dáwó for that reason ni tó bá dẹ̀ lówó yẹn for that purpose. Bí wọ́n kí ló fẹ́ ṣe ẹni tó bá fẹ́ gbowó ẹ̀ padà fún lówó ẹ̀ gbogbo furniture nu ilé yẹn ó lé wọn jáde kí ló fẹ́ fi furniture ṣe? That is the question I'm asking. Because àwọn tó dáwó is not like olówó ni wọ́n. Gbogbo ọkọ lólówó. It's not like gbogbo wọn náà ní means of kíní. But ojú ló ń rojú ṣàánú. Wọ́n ṣe torí tàwọn ọmọ yẹn ni ó wá lé wọn dànù ó lé wọn sí títì ó wá tún wá ń parọ́ ẹ lọ wo chat yẹn lórí page mi ẹ lọ wo chat yẹn Yínká ní landlord ti dà wọ́n síta kó tó di pé ó débẹ̀. I have the chat that I posted on my page àfi tó bá lọ yọ o tó block me o I have the chat there tó ti wọlé tó ti lọ fún wọn l'accusation oríṣiríṣi. There was even a neighbor obìnrin tó wà lókè tí ìwọ̀n bá sàlẹ̀ yẹn lòun náà ní ajá but ajá òun ò bọ́ síta òun ò dẹ̀ mind kan wà níbẹ̀ òun ò mind ó ní ajá wọn máa ń gbó ajá wọn fi sílẹ̀ ajá should not be locked up. Ẹ lọ yára yín brain they are pets àwọn tó ń keep ajá family yẹn bọ́n ṣe lówó tán ní ọlá pẹ̀lú ẹ̀ wọ́n sì love pets wọ́n love animals wọ́n fi ajá já wọn. You can imagine the woman crying because of the dog. Ajá wọn sàn ju ẹ̀yin olórí burúkú orí Facebook lọ tẹ́ ẹ̀ ṣe òṣìkiri. I would rather have a dog than have any nuisance come near me. I would rather have a dog. Èmi gan lọ rajá. Nonsense. Èmi gan lọ rajá. Twisted brain àbí twisted brain. Nonsense. Èmi gan lọ rajá. Wọ́n tún wá sọ ọlọ́mọ lọ́lẹ́kejì ó lọ kọ 1 2 3 sára ògiri. Irú accusation ọmọ kékeré. Àwọn ọmọ mi. Wàhálà mo ti délé rí tí ọmọ mi họ pseudocrine. Láti orí títí délẹ̀ ó họ́ sí gbogbo nǹkan nulẹ̀ ṣán fẹ́ pa ni ọmọ kékeré ni now that is what they call ọmọ kékeré tá lọ́mọ òṣèrú ẹ̀rí ẹ máa lé ọmọ ẹ máa evict ọmọ ìtòrò ọmọ kọ 1 2 3 sára ògiri. Yes Fìyìn Folúwa I told you I will unblock you just let me know the profile. You know tá lọ́mọ òṣèrú ẹ̀rí kò sẹ́ńtọ́ ọmọ òṣèrú ẹ̀rí now. Ọmọdé will always be ọmọdé. Ìmí inú àwọn ọmọ mo ti délé rí tọ́mọ da dusting powder. Ó dẹ̀ da powder yìí ó dẹ̀ dá sí gbogbo ara gbogbo inú ilé. I had to clean up. Irú ọmọ bẹ́ẹ̀ gan mi ò lè ná. Because ọmọdé ni. Kí là ń pè lọ́mọdé? Because gbogbo ẹjọ́ tó ń rò kalẹ̀ yẹn mi ò tiẹ̀ rí.
And I'm still insisting. And Olamide, I want to sponsor 2 of those children. They need to go to school. They need to look good. 2 of them. Ìwọ fún mi ní nọ́mbà wọn tó bá rí tí n bá wá béèrè tí n bá wá sí public domain tí n bá wá béèrè penny. I will not ask. Àánú tèmi ṣe lọ́lọ́run fi ń bùkún fún mi. Kò sẹ́ni tó tòṣì nù ràn mí. Pọ̀sẹ̀ lómi àníṣó ti help ìran ẹ̀tàn. Èmi ò ní ìran tó tòṣì. Ṣó yẹ yín, they are all okay. All ni mo sọ tí máa ní all. All ni mo sọ. Ta ló ń threaten? Ta ló ń threaten ta ni? Ta ló ń threaten ta ni náà mo fẹ́ mọ̀ nù. Jẹ́ ǹtí ẹ̀ kọ́kọ́ lọ ka kinní yẹn náà. Very correct. She's been giving attitude since then. Yes. Yes. Ọmọ tó fẹ́ tún orí ẹ̀ ṣe, wọ́n ní kó lọ kàwé. Alábọ̀ ẹ̀kọ́. Alárùn ọpọlọ. Nonsense. Ká ní King Kong. And let me tell you, pé bá síta, ó kàn Nancy Helen, ó kàn mọ́mí Helen, ó kàn ti Helen níbi iṣẹ́ mi. Àwọn ọmọ kéékèèké Helen ló ń pè mí. That is my name, Helen. Ṣó yẹ Helen lórúkọ mi? Wàhálà má fi àǹtí sí. Má fi mọ́mì sí, má fi nǹkan kan sí pé mi ní Helen. Ta ló rán ẹ? Èmi ló máa kọ́kọ́ pè lórúkọ ni. Orúkọ mi ni mò ń jẹ́. Ìgbà tán ṣe súnà mi ọ̀kan fi àǹtí sí. Wọ́n dẹ̀ fi nọ́ọ̀sì sí. Ó rò pé ó ń ṣe nǹkan tó ń dùn yàn ni ó ń ṣe wèrè ara ẹ̀, ó ń wù ẹ́ láwò sunkún owó rẹ̀ láwò rẹ̀ rìn. Wèrè gbajúmọ̀ ló fò. Kọ́tán fẹ́ lélẹ̀ má dẹ̀ fún ẹ jẹ. Nonsense. Ta ni ẹ́? Ní ìrora ni ó lóorun. Next time kó tó bọ́ta wá ṣe chat fún mi, kọ́kọ́ lọ polish eyín ẹ̀ ná. Olùsí wọn pé Bukky lẹ́yìn jèsè. Bí eyín ẹ̀ ṣe jẹ́ eyín jèsè yẹn, oyin ẹ̀ funfun pa ni. Eyín tiẹ̀ ó jẹrà. Tán bá rí ẹ lójú eyín ẹ̀ jẹrà ni, ó green. Eléyìn green jọ̀lọ̀. Nonsense. Bàbá máa ní àníṣe wèrè. Kò sẹ́ni tí ò lọ́rọ̀ lẹ́nu. Kò sẹ́ni tí ò ní wèrè. A gbogbo wa fi pamọ́ ni. Gbogbo wa fi pamọ́ ni. Nonsense. Ẹrù tí kò fún akókó sílẹ̀ kó dẹ̀ kó owó tó bá ti tàdé lórí because mò ń bọ̀ wá gbà. Later. Talk to you guys later, jàre.